آه الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. adúpẹ́ fọ́lọ́run, àlékún kẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run bá wa sí fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, gbogbo àwọn sàhábà tí wọ́n bá Ànábì lògbà, àlékún kẹ́ Ọlọ́run àti ìyọ́nú Ọlọ́run bá wa sí fún gbogbo wọn. Ọlá àwọn ẹni rere wájú Ọlọ́run, gbogbo àwọn àfáà wa, àlékún ìyọ́nú Ọlọ́run bá wa sí fún gbogbo wọn. Ọlá àwọn ẹni rere wájú Ọlọ́run, gbogbo ẹ̀yin tí ẹ bá wọlé sórí ètò yìí, ẹ bá mi share rẹ̀ nítorí Ọlọ́run. Mo ti ṣe live program tipẹ́, ẹ bá mi share rẹ̀. Prince Abiodun Bada, you are welcome sir. Wa alaikum salam. Ọlọ́run á bá mi ṣàlékún dáadáa fún yín. Bẹ́ẹ̀ ṣe wọlé yẹn, ẹ kàn máa bá mi share rẹ̀ torí Ọlọ́run. Ẹ bá mi share rẹ̀, ẹ máa bá mi like ẹ, ẹ bá mi dá kọ́mẹ́ǹtì bò. Ọ̀rọ̀ yín ò ní dàrú pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. Gbogbo ohun tó ti dára náà ọ̀rọ̀ yín ò ní dẹkún. Èyí tẹ́ ń bẹ lọ́wọ́ bá fún tẹ́ fẹ́ kó dára, Ọlọ́run á jẹ́ kó dára. Ọ̀rọ̀ yín ò ní dàrú, kò ní fẹ́ dàrú. Àlùbáríkà àwọn ẹni rere wájú Ọlọ́run. Gbogbo ẹ̀yin tí ẹ tún ti ń wò mí, tí mi ò láǹfààní àti rí orúkọ yín, àfi tẹ́ bá kọ́mẹ́ǹtì, mo ṣàdúrà fún gbogbo yín náà o. Gbogbo yín lẹ kú ọjọ́ mẹ́ta, mo ti ṣe live tipẹ́. Kí àbíkẹ́lẹ́ Ali, àmì wa antum, àtẹ̀yìn náà o. Ọlọ́run á jẹ́ kí gbogbo ọjọ́ máa bẹ lórí dáadáa. Àlùbáríkà àwọn ẹni rere wájú Ọlọ́run ọba. Mo ṣàdúrà fún gbogbo àwọn sàhábà, mo ṣàdúrà fún gbogbo àwọn ẹni rere tí wọ́n gbà sílẹ̀ àwọn sàhábà. Àfá àgbà Shehu Alimi, bàbá wa Alhaji àgbà Muhammad Kamaluddin, bàbá wa oníwàásí àgbáyé, bàbá wa Shehu Adam Abdullahi Al-Ilori, wọ́n pọ̀ bẹ́ẹ̀ láàfáàrí, bàbá lágbàjì, Ọlọ́run dákun mọ́sà bá kẹ́ gbogbo wọn. Sheikh Ahmadu Zaki, Ọlọ́run mọ́sà kẹ́ gbogbo wọn, bá gẹ̀ wọ́n bá tẹ́ gbogbo wọn sí afẹ́fẹ́ rere. Wájú tí wọ́n kọjú sí, Ọlọ́run jọ̀ọ́ máa dára fún wọn. Ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀, Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ o. Bàbá àgbàlagbà rí gidi ọmọ, Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Àfáàndásàlá tí wọ́n pọ̀ bẹ́ẹ̀ láwọn ẹni rí tí wọ́n nílò kí á ṣàdúà fún wọn. Ọlọ́run dákun mọ́sà bá kẹ́ gbogbo wọn o. Bá wa gẹ̀ wọ́n, bá tẹ́ wọn sáfẹ́fẹ́. Náà, ẹ má bínú, Ọlọ́run mọ́sà bá wa ṣàlékún kẹ́ fún gbogbo àwọn ẹni rí. Àlùbáríkà gbogbo àwọn ẹni náà níwájú Ọlọ́run ọba. Lẹ́yìn bẹ́ẹ̀, ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láti bí ìjẹta. Láti tó ti ṣẹlẹ̀ yẹn, gbogbo wa gbọ́ bí ìgbà tá gbọ́. A dákẹ́ lórí ẹ̀sìn rá. Ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ ọmọ tí máa bèébú lórí afẹ́fẹ́
àbígbẹ̀yìn ṣíà orúkọ tèmi máa pè nù. Orúkọ tó náà máa pè mí ní Kùkùté Olóyin. Ó fún mi lórúkọ, mo fún un lórúkọ ni. Ṣàdúrà Sàmí kò sí jà ní church. Ẹ máa pè mí Kùkùté Olóyin. Tẹ́ ẹ bá ti gbọ́ tí ń ṣe program tó ní Kùkùté Olóyin, èmi ní ń bá wí. Èmi ń ta oyin, oyin ìgàn, oyin ògidì, original. A tún ti sẹ́ndì oyin sí Èkó láàárọ̀ yìí, àbí? A sẹ́ndì ọ̀kan sí Ìyànà Àpájà, a sẹ́ndì oyin ọ̀kan sí Mile 2. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra oyin, ẹ pe nọ́mbà mi o. Ẹ pe nọ́mbà mi, oyin ògidì wà o fún títà pẹ̀lú ògo Ọlọ́run ọba. A ti sẹ́ndì sí Ìyànà Àpájà láàárọ̀ yìí, a ti sẹ́ndì sí Mile 2 láàárọ̀ yìí nìkan. Bí n bá ṣe àfáàtì fún lórí afẹ́fẹ́, mo bísí ló fà. Ààyè ò sí púpọ̀. Ọmọ yẹn òun ló fún mi ní orúkọ Kùkùté Olóyin. Tọ́ èmi náà máa pè ní àbígbẹ̀yìn ṣíà. Tọ́ wọ́n ti wá mú láti jẹ ẹ̀ta. Bóyá ó bọ́ ń bẹ̀ lánàá bí ò bọ́ ń bẹ̀ lánàá mi ò mọ̀. But mo sá mọ̀ pé mo gbọ́ pé wọ́n mú ní jẹta. Ó wà ní àtìmọ́lé. Kódà mo gbọ́ pé wọ́n ti lọ já sí Agodi ní Ìbàdàn. Nítorí wá bí program tí mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ẹ̀, ní tó bí ni mo ń wá fídíò kan káàkiri. Ní tó bí ọ̀rọ̀ yẹn ní. Ayé, ní tí ò yé ni wọ́n ń pè láyé, tí ó sì lè yé ni. Ìkà ńlọ́pọ̀lọpọ̀ àwa tá a jọ ń gbáyé. Ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ló pe ọmọ ẹ̀ jókòó ńjọ́ kan. Ó ní, "Ìwọ ọmọ mi, èèyàn wọ́n o." Ọmọ wa ní, èèyàn wọ́n." Ìgbà tó dọ̀sán, ọmọ wa lọ sáàrin ọjà. Orí téèyàn pọ̀ gan-an. Bí màmí mi dẹ̀ sọ pé èèyàn wọ́n. Àwọn tí wọ́n ń bẹ lọ́jà yìí, kí ni wọ́n? Ó wá padà sílé. Ó ní, "Mọ́mì, ṣé bẹ́ẹ̀ sọ fún mi pé èèyàn wọ́n ni?" Ìyá ní bẹ́ẹ̀ ni. But àwọn èèyàn pọ̀ lọ́jà lónìí o. Èèyàn pọ̀ ńbẹ̀ gan o. Ìyá ní ògbọ́n tí ń wíye ni. Èèyàn wọ́n tí mo wí, èèyàn gidi wọ́n ńlá pèjálẹ̀ rẹ̀. Ẹni ire ó wọ́n ńlá pèjálẹ̀ rẹ̀. Èèyàn burúkú ló pọ̀ bí ìgbẹ́. Ẹni ire wọ́n bí ojú. Abánidá tí bá ní tán kò tó nǹkan. Kánkàn dáràn sí ìyàn lọ́rùn kí wọ́n sì yọsẹ̀ ló pọ̀ jù. Hájì Suleiman Dáre Ẹdun, ẹ ṣé ẹ bá mi share program yẹn. Lukman Ọlánrewájú, Ọlọ́run á bá mi ṣàlékún dáadáa fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ tún wò mí lọ́tùn lósì, mò ń rí yín lókè pé ń wò mí, ṣùgbọ́n mi ò mọ orúkọ yín. Ẹ máa bá mi share rẹ̀ káwọn èèyàn lè rí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ máa bá mi share rẹ̀, ẹ bá mi share rẹ̀. You are watching me from University of Ilorin. Ẹ ṣé. Ẹ bá mi kí ṣe wà límì. Now, ní tó fà á tí mo fi fẹ́ ṣe fídíò yẹn lélẹ̀. Ẹ gbọ́ nísìn. Ṣé bàbá Àdìsálà sì wà nílùú Ìbàdàn? Ó yẹ ẹ jẹ́ ká jọ pa kàngbọ̀n, ẹ̀yẹ múra pọ̀mọ̀ yẹn ó lọ kóòtù. Èmi ń fi ohun gbogbo àwọn alágbára sọ̀rọ̀. Mo ń sọ̀rọ̀ on behalf of God Almighty Allah pé wàláhì Àdìsálà ò ní dé kóòtù. Ẹ máa wo àwọn alágbàkọ̀ yìí o.
kàkà kí ní sọ̀rọ̀ yẹn alákòóbá ayé alákòóbá ọ̀run bóyá torí tí ẹ̀ lọ́nà fi dá orí ibú ni kò sẹ́ yéèyàn òun ó daṣọ borí kò gbójú ta kò sẹ́ni ó mọ̀ bí èèyàn ní bálìjà nú ni ẹ tó tọ́rọ̀ tó sọ gbọ́. ṣé bá bá àdìsálà sí wà nílùú Ìbàdàn ó yẹ ẹ jẹ́ ká jọ pa kàngbọ̀n ẹ̀yẹ múra pọ́nmọ̀ yẹn ó lọ kóòtù èmi ń fi ohun gbogbo àwọn alágbára sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀ on behalf of God Almighty Allah. ó lóun fi ohun gbogbo àwọn alágbára sọ̀rọ̀ wípé àbígbẹ̀yìn ṣíyà ò ní lọ sí kóòtù pẹ̀lú gbogbo ohun tó yí sọ̀rọ̀ yẹn ọmọ yẹn ti dé kóòtù wàláhì àdìsálà ò ní dé kóòtù. ó tún fọlọ́n búra ó ní wàláhì àbígbẹ̀yìn ṣíyà kò ní dé kóòtù. bí kun ló bá lóko ni bí pàkúté ni ẹjẹ́ àjọ wò ó ṣùgbọ́n lọ́rùn ò ní dúró lẹ́yìn alábòsí. tó bá fi wáyà. ọmọ tó wá ní òní lọ kóòtù ẹ wò ó. ọmọ tó ní òní lọ kóòtù ń ló dún wájú adájọ́ tí ń jẹ́jọ́ olórí burúkú eléyìí sì daṣọ borí nínú òkùnkùn ń ti ọmọ ọlọ́mọ lọ sọ́gbà ẹ̀wọ̀n. náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá mọ àwọn tí wọ́n bí ọmọ yẹn ọmọ àbígbẹ̀yìn ṣíyà yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ àwọn òbí ẹ̀ ẹ pè àwọn òbí ẹ̀ lákìísí ẹ pè àwọn òbí ẹ̀ ẹ gbà wọ́n mọ̀ràn àwọn tí ọmọ wọn bá rìn lé kó wá wọ́n daṣọ bojú ní èyí tó wà l'Amẹ́ríkà èyí tó wà ní oníkálùkù sá wà nílùú kọ̀ọ̀kan káàkiri wọ́n wá ní kọ́ ma tí wọ́n ó máa dáràn ọ̀ràn lọ́mọ wọn ń dá tó dèrò ẹ̀wọ̀n yìí ọ̀ràn lọ́mọ wọn ń dá tó dèrò ẹ̀wọ̀n yìí àwọn tí wọ́n rán níṣẹ́ alẹ́ tòrutòru àwọn ń bẹ pẹ̀lú ìyàwó àtọmọ tiwọn èyí tí ò níyàwó ńlé kò níyàwó ńlé ìsà ń gbádùn pẹ̀lú àwọn tọ́lọ́run bá kò tì kò sí lẹ́wọ̀n èyí tó sì níyàwó ń kálukú ń ṣiṣẹ́ tiẹ̀ lọ wọ́n sì rán ọmọ tiwọn lọ sẹ́wọ̀n. ní ò tan kámẹ́rà sójú láti yọ láti fi àbígbẹ̀yìn sí àti yẹ̀yẹ́ ó dà àbígbẹ̀yìn sí àti mò ń pè é ó kọ́ tàjọ ń pera wa ní òun máa pè mí ní òun ò kò fi mí díwọ̀n àwọn tí wọ́n bí kó wọjú orí mi sí tòun ọmọ 32 years kò fi mí díwọ̀n àwọn tí ọjọ́ orí mi ṣe déédéé ọjọ́ orí wọn ní ẹbí rẹ̀ so yóò kàn bọ́ sórí afẹ́fẹ́ yóò máa bú mi yóò máa sọ tó wù nípa mi déédéé ọkọ̀ tèmi náà lè fi pè é táwọn èèyàn fi gbọ́ mi yé pé òun ni mò ń bá wí ìlà gbígbẹ̀yìn ṣíyà mi ò fi ṣe yẹ̀yẹ́ wàláhì òun náà òun máa ń pè mí kùkùté olóyin mo gbọ́ yé pé kùkùté tó mì ní pé ẹni tó kúrú
ní stature so èèyàn kúkúrú dẹ̀ ní mí lóòótọ́ ìyẹn iṣẹ́ ebú so èmi náà ò parọ́ mọ́ àbígbẹ̀yìn ṣíyà bí ṣíyà ṣe pọ̀ tó lágbàáyé nìsín last born wọn òun ní àwọn ẹgbẹ́ tí ń takò tọ́lọ́ tí ń takò ti Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ́ tí máa bú sàábé tí ó máa yẹpẹrẹ Abubakar yẹpẹrẹ Umar radiyallahu anhu Umar àwọn ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ láti máa yẹpẹrẹ àwọn sàhábà ilẹ̀gbẹ́ tiẹ̀ tó ń wá làbí gbẹ̀yìn wọ́n lọ́gàá nílẹ̀ Yorùbá wọ́n lọ́gàá nílẹ̀ Haúsá wọ́n lọ́gàá káàkiri ayé gan wọ́n nílẹ̀ Yorùbá yìí òun ni last born wọn bó ṣe wá di pé mo gbọ́ kó wà lẹ́wọ̀n yẹn ó sì mí láàánú fún èrò mi ni pé gbogbo àwọn tí wọ́n ń tì lẹ́yìn pé máa lọ àwọn ẹ̀yìn ẹ̀ gbogbo wọn ó ti ṣùgbà ẹ̀ lọ́tún ló sì pé kí lẹ fẹ́ ti mọ́lé fún kí ló ṣe kò sí nǹkan kan náà ẹ má ti mọ́lé ẹnu orí burúkú tí kàkà kí n gbé sórí afẹ́fẹ́ rẹ̀ ẹnu òfò òun ti bá àwọn alágbára kan sọ̀rọ̀ òun gbẹnu àwọn alágbára sọ̀rọ̀ pé kò ní lọ kóòtù ẹjọ́ ti dé kóòtù wọ́n bá àwọn alágbára sọ̀rọ̀ pé kò ní lọ kóòtù ọmọ ọlọ́mọ ti wà lẹ́wọ̀n kò sí ní lọ kóòtù kíṣkíyàlì mogrí ń tẹ́kọ̀ kò sí ní lọ kóòtù bí ọmọ ìyẹn bá wá lóbi ẹ̀yin tẹ́ jóbi ẹ̀ sábì amọ nìyí bẹ́ẹ̀ bá jábì amọ níbi ọ̀rọ̀ dédó ìkò yẹ kẹ́ ẹ má ba ọmọ yín níwọ̀ kẹ́ ẹ pè é Ọlọ́run ní jẹ́ fojú sunkún ọmọ nígbà tí yẹn fi ọ̀dọ́ ọmọ 32 years tí wọ́n ń fọ̀dọ́ lọ sẹ́wọ̀n wọ́n gbé lọ kóòtù wọ́n dájọ́ ẹ̀wọ̀n fún lórí kíni kí ló sì ṣe tọ̀ in tó wá ṣe lẹ́gbọ́ yìí bí àwa náà bá rí ọ̀rọ̀ lórí afẹ́fẹ́ a máa ń dá sí a máa ń dá sórí oríṣiríṣi ọ̀rọ̀ tàbá rí pé àwọn ikọ̀ kan àwọn igun kan wọ́n fẹ́ máa yan igun kan jẹ so a dá sí pẹ̀lú ahọ́n Ọlọ́run dẹ̀ máa fún wa dá sí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run tí àbòsí yẹn ó dẹ̀ lọ sílẹ̀ so inú àwọn tẹ́ẹ̀fì mọ̀ pọ́lọ́run ọba máa fún wa dá sí ní èpè tí àwọn kan máa ṣẹ́ ọ̀rọ̀ yẹn máa dùn wọ́n gan òun ìwá lọ́nà àbáyọ míì tí wọ́n lè fi jàjàgbára àfipè mo ṣe fídíò kan níwé àìpẹ́ yìí bóyá bí ìjẹrin àbíjọ́ wo nìyẹn mo kàn jókòó níwájú àwọn jàmáà ní mọ́sálásí ni mo ṣe fídíò yẹn nípa ọ̀rọ̀ bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìdájọ́ tí bàbá ìmáàmù mú wá ìdájọ́ yẹn ò lọ nínú ẹ̀sìn kò lọ náà ni mo wí ìsọpọ̀ lọ ṣùgbọ́n tí wọ́n fẹ́ wí tí wọ́n fi gbé ìdájọ́ yẹn wá àti mọ̀ agbọ́dájọ́ yẹn yìí ìdájọ́ tí wọ́n fẹ́ mú wá náà ni pé kò dáa kẹ́nìkan ó kàn decide pé ó yá ọjọ́ báyìí gbogbo yín ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ kò dáa kódà bó bá mọ̀ nígbà táwọn aṣíwájú ti wà yẹn àwọn aṣíwájú yẹn ni kí wọ́n náà ṣiṣẹ́ pẹ̀lú kò wá fi tó orí hàn wọ́n pé nígbà táwọn náà ṣe research o nínú mímọ̀ nínú báyìí tá a ṣe o tá a rí ń bẹ̀rẹ̀ sọ́ọ̀tì tá a rí ń bẹ̀rẹ̀ n tó dára jùlọ nìyẹn nígbà tí nǹkan yẹn ti ní ètò tó sì láwọn tí wọ́n dúró ti ètò yẹn fún ẹnìkan láti kàn jòkó kó dẹ̀ kàn announce ààwẹ̀ táwọn aṣíwájú yẹn sì ń bẹ tí wọ́n ètí ìkú àrífín nìyẹn àrífín yẹn dẹ̀ ní bẹ́ẹ̀ nìkan bá ṣe irú ẹ̀ sí ń kí a èyíkéyìí àwọn àfa àádìdí náà ni pé wá ìtẹ́ ìrìn lágbájá fín ẹ má ṣàrífín sí mọ́nà ní táwa wí nìyẹn o ẹ lọ wo orí post yẹn wọ́n ṣẹ́
bí kọ́mẹ̀ntì bá jẹ́ 100 comment 96 97 comment ń bẹ èpè ni àwọn tí wọ́n ṣe ibi tí wọ́n belong sí a mọ̀ ìgbà tọ́lọ́run rí pé Ọlọ́run rí inú tiwa pé ọ̀rọ̀ èpè kọ́ la sọ ìwà èpè kọ́ la wù so àníyàn èpè ò dẹ̀ sí fún wa so a free àwọn tí wọ́n ń ṣépè ojú tí wọ́n fi wọ̀rọ̀ tá a sọ inú bí èpè tọ̀ Adébísí Rasheed ẹ máa bá wa share rẹ̀ jọ so Lukman Ọlánrewájú ẹ máa bá wa share rẹ̀ jọ ẹ jẹ́ káwọn èèyàn orí pàápàá jùlọ àwọn òbí ọmọ tí ó wà lẹ́wọ̀n yẹn àbígbẹ̀yìn ṣíà ẹ bá wa share rẹ̀ kó kan àwọn òbí yẹn lára kí wọ́n rí bí wọ́n ṣe ń fi ọmọ wọn gbá ayò ọlọ́pọ́n tí sẹ̀mí ọmọ di kúkúrú mọ́bí lọ́wọ́ àwọn géèmù tí kìí jẹ́ kí òbí ó jèrè ọmọ ẹ fi àwọn òbí yẹn kún ó rí bí wọ́n ṣe ń fọmọ wọn gbá géèmù kí wọ́n lè mójútó ọmọ ọgbọ̀dún àti méjì tó kàn kó rẹ̀ sí yọnu bá bọ́ sórí afẹ́fẹ́ yóò máa bú yóò wá sọ rẹ̀ dájá àdìgbò lógi ní wọ́n bú gbogbo èèyàn jẹ́ kí so ń fẹ́ kírù mi náà ó jókòó tí wọn kájọ máa wá búra wa bóun bá bú mi láàárọ̀ kémi ó bú lọ́sàn-án bóun bá bú mi ní ọ̀sán kémi ó bú lálẹ́ níbo mo ti wá ráyè ilé yẹn bílẹ̀ sí mọ́ ìní ìsìn mo ṣe kéwú tán pẹ̀lú àwọn ọmọlé kéwú níwájú mi ni àwọn kan sì wà pẹ̀lú mi tí ètí lọ àwọn náà jókòó yìí ẹsẹ̀ Bismillahir Rahmanir Rahim fún ọgbọ́ Bismillahir Rahmanir Rahim àwọn kan tí ò tí lọ rí àwọn kan sẹ̀ kún wájú mi bìbá nísìnyí torí ní ọ̀sà ìtí wa ní mọ́sáàsì wa láwà so ilé tí à ń gbé láti ń kọ́mọ ní kí ó nírọ̀lẹ́ mo ti kéwà àárọ̀ yìí nìsín màá lọ sinmi màá jẹun so ní prógámù lónìí a mọ̀ retí kéwù rọ̀lẹ́ àtúmọ̀ akọ́mọ ní kéwù ní rọ̀lẹ́ so ṣébi tí mo ti wá ń ṣe yẹn táìmù tó yẹ kí n fi sinmi yẹn ni màá tún wá bọ́ sórí afẹ́fẹ́ màá lẹ́nìkan bú mi mo fẹ́ bú padà mi ò sí fún yẹn ó bú mi ṣe fídíò gbogbo ẹ mórí mi ò láǹfààní láti ṣe bó ti ń ṣe àṣẹ̀ṣẹ̀ rúndè màjèsín ìmọ̀ sí wọn bí ogun ni níjò ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ń sísọ tí ò ní máa gbé inú ẹlẹ́kejì rẹ̀ bí ìbá sọdá Facebook ẹ dákun kí ìbò ló ti fẹ́ rí ọ̀rọ̀ sọ táyé ó gbọ́ so Facebook dá mi lọ́lá lórúkọ gbogbo orú wọn yẹn jẹ́ ó yàtọ̀ sáwà tí a ti jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí Facebook dé bá wa Ọlọ́run ti sàwá ń sọ̀rọ̀sọ̀rọ̀ kí Facebook tó dé alimahu man alimahu wa jahilahu man jahilahu ẹni Ọlọ́run fi yé oyé ó mà bẹ́ẹ̀ pé bó ti rí nù ẹni tí yóò sì mọ̀ wá ń gbà náà kò náà kò mọ̀ wá nìyẹn láni tọ́kì ní ìwọ̀ ẹ̀sìn tọ ọmọ yẹn ó sọ̀rọ̀ ẹ̀ di ajá àdìgbòlugi ń bu gbogbo èèyàn jẹ bí bá ṣe ń burú wá jẹ a máa wò pé tọ́ àbúrò wa ni ọmọ wa ni tọ́ ó wá bára dáradá yẹn dé ọ̀dọ̀ ọlọ́lá wa Alhaja Kafilatu Kaula ó bára dáradá yẹn dọ́dọ̀ wọn ó dẹ̀ ń pe orúkọ ìyá yẹn pàyàn sórí afẹ́fẹ́ tó bá jẹ́ pé mo láǹfààní àti pé ni mi ò bá sáré pé fídíò tó ṣe yẹn delete ẹ o ó ti commit ara ẹ pẹ̀lú bó ti ń dákọ̀ ìyá yẹn o
níjọ́ tí ya àwọn fẹ́ ṣàṣẹ́wó bí ṣe ń kọ níjọ́ náà nìyẹn o pé ìyá tó bí òun jọ́ tó fẹ́ ṣàṣẹ́wó ilé káúlà ló lọ o bàbá òun náà aláṣẹ́wó mà ní ó wá relé káúlà kìlọ̀ fún kó má ṣe fẹnu kọ kí irú eléyẹn kó máa pe alájà káúlà pé kálájà káúlà má fẹnu kọ irú eléyẹn àwa tí a jù lọ tó yẹ pé séńjì ni bàbá tó bí ó gbà lọ́wọ́ wa lọ́jọ́ orí bàbá tó bí yóò gba chéńjì lọ́jọ́ orí tá bá ti yọjọ́ orí mi kò ní ọjọ́ orí bàbá rẹ̀ in tí ó kúnlé ò gbọdọ̀ tó nǹkankan wọn ò bí pọ̀nrípọn gbá wa dá ká dá kọ alájà káúlà bí ṣe ń dákọ wọn yẹn pọ̀nrípọn bá wa mọ̀ pé ẹgbẹ́ bí wọ́n kan nígbà wọ́n sì bí ta ni tán ni wọ́n bí ta ni alájà káúlà ẹni tó bá jọmọlúàbí tí wọ́n bí dáadáa tí wọ́n sì tọ́ dáadáa kódà kí wà tàlájà káúlà má jẹ́ ọ̀rẹ́ kó mọ́ bálájà káúlà ṣọ̀tá ọ̀rọ̀ tí mo ń sọ yìí kọ́kọ́ gbé sínú làákàyè rẹ ẹ fi ọ̀tá sẹ́gbẹ́ kan ẹmẹ́jà sọ̀rọ̀ ọ̀tá ẹjẹ́ á sọ̀rọ̀ òdodo ẹgbẹ́ sẹ́gbẹ́ kan sí alájà káúlà sí òun sọ́nà yẹn ò ti jìn jù ṣé báwa náà ń sọ̀rọ̀ bínú bá bí wa sọ̀rọ̀ kan tá a sì mọ̀ pé a fẹ́ act lórí ọ̀rọ̀ yẹn a ní àgbékalẹ̀ kan tá a lè fi gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ mẹ́sẹ̀jì tá a pàṣì yẹn ó dé ọ̀dọ̀ ẹni tá a pàṣì ẹ̀ sí ṣùgbọ́n orúkọ rẹ̀ ò ní jáde ńbẹ̀ láti fi ṣe regard fún bọ́lọ̀ ti sẹni ìyẹn pé ẹni yìí èèyàn ńlá ni o èèyàn pàtàkì ni o ọ̀rọ̀ tá à ń sọ in tó dà wá àtẹni ìyẹn pọ̀ kò tóbi débi tá a wà sọ yí pé kò pàtàkì mọ́ táwọn á sọ̀rọ̀ ìyẹpẹrẹ kò wá kàn ẹjẹ́ ń lo àpèjúwe ẹni tó jẹ́ èèyàn tèmi gangan ẹjẹ́ á sọ pé irú àfá Saheed Shittu àbí ká sọ pé irú àfá Al-Fulani ẹ wo bọ́lọ̀ sí àfá Saheed Shittu èèyàn pàtàkì ní láwùjọ ìjálè dáwà àti wọn pọ̀ ẹ wo bọ́lọ̀ sí Alájà Al-Fulani èèyàn pàtàkì ní wọn láwùjọ ìjálè dáwà ìwà àti wọn pọ̀ tọ́ kó mọ́ wá kíyàn wá fẹ́ fi ìjà tó dẹ̀ èèyàn àti wọn pọ̀ fẹ́ sọ wọ́n dèèyàn yẹpẹrẹ tanyanya kó wá fẹ́ sọ̀rọ̀ ní Fulani Ahmed Ọláníwájú wọn ni bá wí níwọ̀ Fulani un kò kíyàn mọ́ wá parọ́ mọ́ kò sì mọ́ dákọ̀ rẹ̀ síbẹ̀ Saheed Shittu wọn ni bá wí ìwọ yẹn ni mò ń bá wí ìwọ borí pọn bá ìwọ ni bá wí ìwọ Saheed yẹn kò kéèyàn máa wá mú àwọn ọ̀rọ̀ burúkú adjective tí ó dá máa tàgì ẹ̀ mọ́ bí ìgbà wípé kò ní tó lè ṣe fún ẹ ọlọ́run ó dẹ́ síyàn láti fìyà jẹyàn ọlọ́run wá ní dásí wàláì Mama Kuti ọmọga Kuti ọwọ́ mi rí sí yín o ọlọ́run àṣàdìkún dáadáa fún yín ẹkùjọ mẹ́ta Azeez MKO kò ní bàjẹ́ fún yín Lukman Ọ̀dọ̀fin ọlọ́run ọba wa ṣe àlékún dáadáa fún yín tó ẹ̀yin ní Lukman Ọ̀dọ̀fin ẹ̀yin ní ẹkọ orúkọ tẹ́ ẹkọ yẹn èmi ò dárúkọ ẹnìkankan tó jọ báwọn rí o láyé àti láyé àrọ̀táǹsọ náà nìyẹn Lukman Ọ̀dọ̀fin so kí n mo fẹ́ ló bẹ̀ ní wípé ẹni tó bá jù ní lọ nígbà tọ́lọ́run ọba gangan ti sọ wípé
èmi ni mo ní kí apá kan yóò ju apá kan yín lọ Ọlọ́run ló gbé wa jura wa lọ ọba tó gbé wa jura wa lọ yẹn ó fẹ́ ká rìgáàdì ara wa ni o Wàsíù Adéméjì sẹ́gbọ́n lórí burúkú Adéméjì ṣé Adéméjì gbogbo èèyàn ń jẹ́ ẹjẹ́ kọ́kọ́ gbam blocking kí n sẹ́ tó gbam blocking ẹ̀yin èèyàn ẹ kọ́kọ́ bá mi wọ́n lépè kí n tó gbá Wàsíù yẹn blocking òpònú ni ó gọ̀ gan bí tí ń ṣe yẹn ó ti ṣàfihàn pé kò dájú pé yóò lọ mọ́ nílé Adébáyọ̀ Ọlásùnkànmí ẹ bá mi gbá ní èpè ẹ gbá lọ́rọ̀ burúkú màá ṣẹ̀ṣẹ̀ wá padà wá sí ọ̀dọ̀ rẹ̀ máa wá ṣẹ̀ gbam blocking òpònú ẹ̀dá ni tọ̀ ọ̀kan nìyẹn kéèyàn máa wá pé àfáà Al-Fulani Sheikh Ahmad Ọlánrewájú Al-Fulani kéèyàn máa wá pè wọ́n bí ìgbà tí wọn ò jẹ́ nǹkankan tágbára sì ń bẹ lọ́wọ́ wọn láti jà fún ráìtì wọn láti jà fẹ́tọ̀ wọn Ismail Aláyọ̀ Ọlọ́run ṣàlékún dáadáa fún yín sẹ́mọ̀ in tó ń kálùkù bá ní láti fi jagun gbàrẹ̀ lọ́wọ́ ọ̀yà ìní ó lò ọmọ àbígbẹ̀yìn sí àyẹn tẹ́ bá gbọ́ tí ń bá ń sọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sì bẹ́gbẹ́ ni wọ́n ni Ìmáàmù odidi ìlú Ògbómọ̀ṣọ́ yóò máa sọ̀rọ̀ wọn yóò sì máa kù wọ́n panyán wọ́n tún gbé fọ́tò wọn síbẹ̀ ẹ dákun irú jákujàku yẹn ìlú wa bá dọ́dọ̀ alájà wa Kaula màmá yẹn kò wá sí nǹkan kan tí wọ́n fi ṣe wọn ò dọ́dọ̀ ẹ̀ ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ nípa ẹgbẹ́ táwọn àgbàlagbà ti dálẹ̀ tọ̀ bàbá tó bí alájà Kaula wọ́n wà nínú àgbàlagbà kan gbòógì tí gbogbo ayé ń pọ́nlé tí ẹnu rẹ̀ òṣìṣẹ́ yọ kúrò lọ́rọ̀ nípa dídásílẹ̀ ẹgbẹ́ yẹn tó jẹ́ bí àwọn àfáà ẹgbẹ́ ẹ̀sìn ni tọ̀ mo rò pé àwọn awuyewuye kan ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ yẹn tó nídìí clarification ó nílò clarification tọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọmọ stakeholder tó di ẹgbẹ́ yẹn mú ṣùgbọ́bìnrin làwọn ìjẹ́ obìnrin wọn ó ti fọ̀rọ̀ yẹn sẹ́yìn díẹ̀ tó bá ìpọ́kùnrin bá ní wọ́n ni gbogbo ọ̀nà náà fi lẹ́tọ̀ọ́ sínú ẹgbẹ́ yẹn Adébáyọ̀ Ọlásùnkànmí àwa lọmọ bàbá mufti bẹ́ẹ̀ ni Ọlọ́run jẹ́ ká jọmọ fún bàbá mufti pẹ́ lágbára Ọlọ́run màmá Kaula wọ́n ní ẹ̀tọ́ sí ìdásí ọ̀rọ̀ yẹn torí wọ́n ní block nínú foundation tó gbégbé yẹn rú sẹ́ẹ̀sì mọ̀ pé ilé tẹ̀yàn ní block ń bẹ tó pé èèyàn jọ máa ní wọn ò ní fẹ́ wó lójú ẹni kéèyàn máa wò níran tọ́ àwọn oríṣiríṣi àfáà ti sọ̀rọ̀ nípa ẹgbẹ́ yẹn pé bí wọ́n ṣe dá lẹ́rìí àwọn tó wà ń bẹ̀ jọ tí wọ́n dá lẹ́rìí bí wọ́n ṣe ṣe rèé tọ́ gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn máa bẹnu gan ẹgbẹ́ tọ́ alájà Kaula náà wá jáde wọ́n wá ṣàlàyé tójú tiwọn náà tó nípa ìdásílẹ̀ ẹgbẹ́ yẹn
tó àwọn tọ́rọ̀ tí Alhaja Kala sọ ò tẹ́ lọ́rùn wọ́n bẹ̀rẹ̀ sí ní tró òkúta ọ̀rọ̀ sọ́dọ̀ wọn kò sórúkọ tí wọ́n ò pè wọ́n ìyá gbóǹkan ìyá àjẹ́ ìyá kìnìkan oríṣiríṣi orúkọ tí ò dá ni wọ́n ń pè wọ́n ẹnu tí mo gbọ́ t'Alhaja Kaola ń wí ni bàbá Èkó ẹ dákun ṣé èébú ni bàbá Èkó ok ọmọ tí a ń sọ̀rọ̀ yìí nìsín ó ń pè mí Kùkùté Olóyin sórúkọ mi nìyẹn is that my name but tó wà ń bẹ̀ ní wípé Kùkùté yẹn náà kìí ṣe èébú ìtẹ́ ń pè ní Kùkùté òun ni òmọ̀ túnmọ̀ ẹ̀ Kùkùté Olóyin Kùkùté igi àgékù igi tí wọ́n gékù tó wà lójú ọ̀nà àbí àwọn igi tí wọ́n sá gékù tán gé lórí kù tí wọ́n ò gé tí gbòǹgbò tó ti wá gbẹ sórí ìdúró ni wọ́n ń pè ní Kùkùté igi ẹni tó bá wá kúrú sáàpá ti gégi yẹn kù igi yẹn ti kúrú ní fún gbé Kùkùté ẹni tó náà bá wá kúrú wọ́n wá ya orúkọ yẹn lò fún láti fi já ká mọ̀ pé ẹni ìyẹn èèyàn kúkúrú ni kìí ṣe èébú ṣe bí n tóun fẹ́ fi bú mi ni mo mú ìròyìn ẹwà wá fún yẹn pé kìí ṣe èébú kí ni bàbá Èkó ṣe jẹ́ èébú ẹni tí wọ́n pè ní bàbá Èkó yìí nìsín Èkó ní ń gbé lóòótọ́ ọ̀rọ̀ tó dà wọ́n pọ̀ ń ló bí ìpèrè ẹni ní bàbá Èkó tọ̀ ẹni tí wọ́n wá pè ní bàbá Èkó yìí náà àwọn náà ń sọ̀rọ̀ wọ́n nítọ̀ ọ̀rọ̀ àtàǹpàkò kọ́ là ń sọ ọ̀rọ̀ àtàǹpàkò kọ́ là ń sọ yẹn ní ìsìn wọ́n ta sí Alhaja Kaola ni ọ̀rọ̀ àtàǹpàkò kọ́ là ń sọ ń bí torí Alhaja Kaola ni àwọn èèyàn máa ń pè ní alátàǹpàkò nítorí pé wọ́n tírìtì ọ̀rọ̀ kan tó ní í ṣe pẹ̀lú àtàǹpàkò Prince Adeniran Hakeem Adesina kí ni tiyín pẹ̀lú ọ̀rọ̀ ayé mi tẹ́ni is not necessary to be here kí ni tiyín pẹ̀lú ayé mi ṣé ọkọ̀ kò necessary kémi ó wà ń bí ẹ̀yin ló necessary fún kẹ́yìn ó wà ń bí is this your page ṣé page yín ni mo wà lórí page mi ẹni ò necessary kí n wà ń bẹ̀ okay ó necessary fáwọn kí wọ́n bọ́ sórí afẹ́fẹ́ kí wọ́n máa bà èmi lórúkọ jẹ́ kò necessary fẹ́ mi láti ṣàlàyé in tí wọ́n bà mí lórúkọ jẹ́ lé lórí tí ó tẹ̀yẹ̀ yẹn rí báyìí níjọ́ tí ọmọ yẹn tó ti bọ́ sórí afẹ́fẹ́ tí ń pè mí lórúkọ tó wù tí ń bú mi tí ń ṣe gbogbo ẹ̀ fídíò tó ṣe lórí ọ̀rọ̀ èmi nìkan á lé ní 40 videos tí fi ń bà mí lórúkọ jẹ́ mò ń ta ọjà oyin ògidì ni mò ń tà ó ń pe oyin mi lóyin ìrèké oyin ṣúgà mi ò bú rí dòní so kí ni ok mo wá ń ṣàlàyé ẹni tó bá tẹ́ bá rí tí wọ́n bá tì mọ́lé in tó ṣe tí wọ́n tì mọ́lé nìyí mo ń ṣàlàyé ẹ̀ ṣé àwa kọ́ ló ń bú ni nígbà tó ń bú wa tá a sọ̀rọ̀ ṣé ká túnmọ̀ lè ṣàlàyé in tó fà á tí fi ń bú wa ni nígbà tá a lè bú padà so ẹni tó rí rí ò bá ti pé ẹjọ́ ẹ fi péjì mi lẹ̀ o ẹni tó rí rí ò bá ti pé ó fi péjì mi lẹ̀ o ẹ fi sọ̀wọ́ àwa tá a jọ gbọ́ra wáyé torí wá pé ẹ fi wálẹ̀ wọ́n ní ò yẹ kó wà ní bígbà tọ́rọ̀ mi ò ti yí ẹ because it's my page so nípa báyìí Ahmed Saka Abidek help him beg Alhaja to release him for the sake of Allah ó ti máa kọ́gbọ́n báyìí sá wàláyà àbí Alhaja náà ni
láti jẹ́ ìtaná mi ò pe alájà ha sọ̀rọ̀ ṣùgbọ́n wàláhì mo fọba tó lẹ̀mí mi búra á bá bẹ alájà náà ni ṣẹjọ́ okay it's not referring to me okay Ali Mubarak Sakiru ẹ ṣé thank you. Oh sorry Prince Adeniran Akim Adesina sorry ẹ má bínú ṣé ti gbọ́ ẹ má bínú. Ọ̀rọ̀ tí ń bá lọ ẹ wá worú Alájà Kaola pẹ̀lú ọjọ́ orí wọn àti ipò wọn tọ́lọ́wọ́n bá pàtàkì wọn nínú ìlú pàtàkì wọn lórílẹ̀-èdè yìí kí irú àbígbẹ̀yìn Ṣíà kó wá bọ́ sórí afẹ́fẹ́ kí wọ́n sọ pé mo kó níyà àwọn ọ̀dọ̀ Kaola ní máa lọ tó bá ti fẹ́ mo kó ní bàbá àwọn ọ̀dọ̀ Kaola ní máa lọ lábẹ́lábẹ́ ń bàbá àwọn ọ̀dọ̀ Kaola ní máa lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó sì ń pe orúkọ ìyá náà sórí afẹ́fẹ́ bẹ́ẹ̀. Wọ́n wá tún lọ gbé fọ́tò àwọn aláṣẹ́wó wọ́n wá táàgì ẹ̀ wọ́n wá gbé fọ́tò ìyá síbẹ̀. Ummul Mu'minat li wilayati Ọ̀yọ́ state. In tó wá da Alájà Kaola pọ̀ pẹ̀lú ẹni tí Alájà Kaola ń pè ní bàbá Èkó wọ́n jọ ń ta síra wọn ni. Bàbá Èkó ẹni tí wọ́n pè ní bàbá Èkó òun náà sọ ó dákọ̀ Alájà Kaola ní àtàǹpàkò kọ́ là ń sọ ọ̀rọ̀ àtàǹpàkò kọ́ là ń sọ kó má dá sí mọ́ ọ̀rọ̀ àtàǹpàkò kọ́ là ń sọ o Alájà sì ni wọ́n máa ń pè ní àtàǹpàkò nítorí tọ́pìkì tí wọ́n treat tí wọ́n sọ yí pé tẹ́ bá fẹ́ mọ bí nǹkan ọmọkùnrin èèyàn ṣe gùn tó ẹ lọ wo àtàǹpàkò rẹ̀ ọ̀rọ̀ inú tírà ni o kìí ṣe tírà ẹ̀sìn ni o bọ̀tọ̀ ọ̀rọ̀ yẹn wà lákọọ́lẹ̀ tírà wàláì mo fojú ara mi kà á báyìí ó wà lákọọ́lẹ̀ tí ẹ bá lọ wọnú àwọn tírà kan mi ò láǹfààní àti mẹ́ta pẹ̀ sórí afẹ́fẹ́ kódà bí yẹn bá wọnú Asrarul Ijma' ó súnmọ́ kó wà bẹ́bí àfọmọ́tì kan tó jọ rí níbẹ̀ bí yẹn bá fẹ́ mọ bí nǹkan ọmọkùnrin èèyàn ṣe gùn tó ẹ wo àtàǹpàkò rẹ̀ so àtàǹpàkò rẹ̀ yẹn yóò júwe bí nǹkan ọmọkùnrin rẹ̀ ṣe gùn tó ebi wọ́n àlá ní nǹkan ọmọkùnrin ẹwà kan sì ní kí nǹkan ọmọkùnrin ẹni ó gùn ẹwà ni tí máa jẹ́ kí márèjì ó pẹ́ so Alájà wa ń tìtì ọ̀rọ̀ yẹn ó ní tí wọ́n fẹ́ fàyọ kan tó dénú ọ̀rọ̀ yẹn jọ náà gbogbo yìí tí à ń gbọ́ káàkiri táwa náà máa takò ṣé kìí ṣe ìmọ̀ lẹ́yìn tẹ́ ń sọ pé ń púfù ni so ọ̀rọ̀ àtàǹpàkò tálàjà sọ yìí nìsín kò bẹ̀sìn jẹ́ náà kò bá nǹkan kan jẹ́nú ẹ̀sìn kò pọ́lọ̀ ní nǹkan míì kò pẹ̀sìn ní nǹkan míì so nípa báyìí ìmáàmù Adam Abdullahi olóòótọ́ yìí ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ bá mi dí pẹ̀lú ìmáàmù rádaràdà yẹn ẹ bá mi dí pẹ̀lú ẹ bá mi dí pẹ̀lú ẹ kọ́kọ́ bá mi rán kọ́mẹ̀ntì kí n tó blọ́ọ̀kù ẹ̀ so péjì ẹgbẹ́ ẹ̀yin kọ́ yìí èmi kì í wọ péjì oní péjì lọ sọ̀rọ̀ náà àwọn àti bàbá tí wọ́n jọ ń fa ọ̀rọ̀ wọ́n wá jọ ń sọ̀rọ̀ ìwọ
àbígbẹ̀yìn ṣíà wà bẹ́ sínú ẹ̀ ọ̀rọ̀ àgbàlagbà méjì tọ̀ ó bẹ́ sínú ẹ̀yẹn kọ́ ni wàhálà tó bá ti ní ọgbọ́n àti òye tí wọ́n fi dá sí bismillah. The next thing ó kà bẹ̀rẹ̀ sí ní pe orúkọ alájà Kaola sínú ètò rẹ̀ ó dẹ̀ ń bú wọn bà wọn lórúkọ jẹ́ ni wọ́n wá gbé fọ́tò alájà Kaola síbẹ̀ wọ́n gbé fọ́tò àwọn aláṣẹ́wó síbẹ̀ kódà ọ̀kan ń bẹ tán gbé fọ́tò tèmi náà síbẹ̀ tí mo wà ń bẹ̀ báyìí nítorí pé alájà Kaola wá kí mi níbí ok alájà Kaola tẹ́ wá ń wí yẹn táàrin yẹn nínú ìròyìn wọn tí èmi mọ̀ wàláhì wàláhì nínú ìròyìn alájà ni Hanan wà wà rahma alájà láàánú ẹ̀mí wọn sì fúyẹ́ mo wá pè wọ́n pé àṣẹ ẹgbọ́n tí ọmọ yìí wí nípa yín wọ́n ní mo gbọ́ kódà mo rí tán tó tági fọ́tò àwọn aláṣẹ́wó sí ẹgbẹ́ rẹ̀ tí wọ́n fi ń pè mí láṣẹ́wó ìsìn jáde lẹ́nu àbígbẹ̀yìn sí àpé alájà Kaola ń ṣàṣẹ́wó wàláhì ń sọ jáde báyìí látẹnu rẹ̀ pé aṣẹ́wó làlájà lé ẹnu rú ọmọ yẹn kọ́lọ̀ ń jí ó pẹ́ láyé kọ́lọ̀ má fi ọ̀rọ̀ ẹnu rẹ̀ kọ́lọ̀ má fi dé kó má fọ̀rọ̀ ẹnu rẹ̀ kúrò ẹ̀mí ẹ̀ kó má fi ọ̀rọ̀ ẹnu ẹ̀ kó má fi kúrò ẹ̀mí rẹ̀ kí èyí ó fẹ́ kó o sì tún máa dárúkọ irú ìyá yẹn alájà Kaola tí mo mọ̀ tata'ammal bilutfin wa daf'i ma'a man hawlaha alájà ìfẹ́ ká burú síyàn mo wá pè wọ́n alájà sẹ́gbọ́n tó mọ̀ yí ṣe ọmọ yìí sí ò nídìí ìbáwí báyìí alájà ní ẹ fílẹ̀ ẹjọ́ máa lọ fílẹ̀ dákun ẹ fílẹ̀ ẹni tó wá ní ẹ fílẹ̀ ìjọ náà báwo ló tún ṣe wá di pẹ́mi wọn ru téèyàn bá wá rí èyí ó padà rí pé ẹ̀mí yìí ó rù náà ni alájà ta ní tí wọ́n sọ pé ẹ fílẹ̀ ẹjọ́ máa lọ yìí alájà yìí bímọ àwọn ọmọ alájà náà sì dàgbà wọ́n ti ń dàgbà Ọlọ́run tó dà wọ́n lágbà alájà ò ní masàárì wọn gbogbo wa ní masàárì àwọn ọmọ náà àlùbáríkà àwọn ẹni rí wájú Ọlọ́run ọba àwọn ọmọ yìí ó dàgbà wọ́n wà máa wo fídíò ya wọn níbi tírú ọmọ yẹn àbígbẹ̀yìn síyà níbi títí ń yẹpẹrẹ ìyá wọn wọ́n sì máa wádìí kí ni ìyá àwọn ṣe wọ́n pè ìyá àwọn ní aṣẹ́wó sí lóòótọ́ ni ìyá àwọn ń ṣaṣẹ́wó ni Ummul Mu'minat li wilayat Ọ̀yọ́ state alájà máa ṣe kò máa ṣe ẹmúrú rẹ̀ míì wá ẹ fi irú alájà míì hàn wá irú Ọlọ́run ni ò sí o irú èèyàn pọ̀ rẹpẹtẹ but irú rẹ̀ míì tó rí bí alájà ṣe rí yẹn ẹ mú wá náà alifitinatu ashaddu min al-qatli ẹ wá fi fitina ẹ gbẹ̀mí ẹ kí ló ṣe ẹ wá fún wọn àtàwọn tí wọ́n jọ ń fa ọ̀rọ̀ lẹ̀ wọ́n jọ ń ta síra wọn ni ẹgbẹ́ tí wọ́n sọ̀rọ̀ lé lórí ní ìsìn ìwọ tó ń sọ̀rọ̀ tó ń gbìjà ẹni tẹ́ pè ní bàbá Èkó o máa ń pa ẹgbẹ́ yẹn èmi tí ń sọ̀rọ̀ yìí máa ń pa ẹgbẹ́ tèmi ni pẹ́tẹ́ bá ti fẹ́ máa fi tí ẹni da ìlú láàmú á ṣàlàyé ẹ̀ pé kíní yìí
ṣé wọ́n pẹ́sìn ẹ̀sìn lẹ́lẹ́ dáadẹ́ fún ẹ tí mi ń dàlú láàmú ó tán káàkà sàlàyé pé ẹ ti fi ń dàlú láàmú bó bá wù wọ́n kí wọ́n tún ṣe bó wù wọ́n ká má tún ṣe ìṣòro ayé tí wọ́n nìyẹn ìyẹn ọ̀kan wá láì ní mẹ́ńṣàn orúkọ ẹnikẹ́ni ó sọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ odidi ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó sì sọ dẹgbẹ́ orúkọ wo ni ò pè ìmáàmù Ògbómọ̀ṣọ́ tán láwọn ọkọ̀ tí ò dáa nítorí kíni a padà bẹ alájà káwọ́dà pé kán dákùn ká má bínú náà ni wàláì a bẹ̀ wọ́n mo sì mọ̀ pé mi alájà ò le ẹ̀mí wọn ò le bí tí ò kó ma kódà déédéé tí wọ́n ṣe yìí gan èèyàn ń bẹ lẹ́yìn òrò ni àwọn kan wà ń sàlẹ̀ ọ̀rọ̀ yẹn tí wọ́n poison máìdí alájà pé alájà yẹn gbọ́dọ̀ gbà ń ló bí kálájà ò ṣe alájà tí mo mọ̀ ẹ́ ṣe ẹni tẹ́mi rẹ̀ le tí ẹni tó ṣe pé tó bá bínú nìsín tá ẹ bá ṣe tó jẹjọ kan ní ṣáàzù wàláì tàláì ṣe rọrọ náà dẹ wà ó ti tánu wọn nìyẹn adáwọn ẹlẹ́mìí líle mà náà tó jẹ́ pé ọ̀rọ̀ ogún ọdún ọ̀rọ̀ ọgbọ̀n ọdún orí ẹ̀mí wọn ni ó jókòó sí Muaz Adébáyọ̀ Ọlásùnkànmí you are welcome tó jẹ́ pé ẹ̀mí wọn lọ́rọ̀ ogún ọdún lọ́rọ̀ ọgbọ̀n ọdún ó jókòó sí wàláhì alájàká lò rí bẹ́ẹ̀ wàláhì tàláhì bágbára wọn bá dẹ̀ sí mọ́ wọ́n máa fi ran ẹni tí ò bá ní lọ́wọ́ wọn kì í fi títóbi alájà jẹ́ nìkan tí kì í fi títóbi rẹ̀yàn jẹ wọn èfi títóbi sọlá bí àwọlá tó bá yẹn já fìyà jẹ lágbájá alájà ìsẹ́bẹ̀ wàláhì ẹ̀mí wọn rọ̀ ju ṣùgbọ́n ṣé bó bá ti wá wò ó mọ̀ sí kò yẹ kéèyàn dáàbò bo orúkọ ẹni orúkọ tí wọ́n ti ń bíúdì bọ̀ bóyá ìyá tó bí ọmọ yẹn bóyá ni wọ́n ti bí níjọ́ tálájà ti ń bíúdì orúkọ yẹn bọ̀ wá yàtọ̀ sóókọ tí alájà dé bá ọmọ àfa àgbà lókè ààrẹ Sàláwù you are welcome yàtọ̀ sóókọ tálájà dé bá nílẹ̀ pé ọmọ àfa àgbà ni wọ́n ọmọ mufti àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá ọmọ àfa àgbà lókè ààrẹ ó kan tálájà dé bá ńlẹ̀ nìyẹn bàbá wọn ló nìyẹn wọ́n sì bíúdì ẹ̀ kalẹ̀ gbogbo ọmọ fi ń soríire kò sí bí wọ́n gbé orúkọ yẹn dé tí wọn ò tí ó hàn alájà ṣẹ̀ṣẹ̀ wá bíúdì orúkọ tí wọn lọ́tọ̀ wọ́n wá hádìí ẹ̀pọ̀ mọ́ èyí tí wọ́n bá ń lẹ̀ bóyá kẹ́ lu ọmọ yẹn èyí Ibrahim yẹn bóyá kẹ́ lù ú wọ́n hádìí orúkọ pọ̀ mọ́ èyí tí wọ́n bá ń lẹ̀ ó kọ́ téèyàn wá ń bíúdì tó pọ̀ tó yẹn kẹ́nìkan ó sì bọ́ bẹ́ẹ̀ kó sì máa fà á ya ó káwọn mọ́lé aṣẹ́wó ó sì ń pè wọ́n láṣẹ́wó èyí fídíò tí wọ́n ń gbé kí fídíò ìyàwó àtọkọ ni àwọn àti ọkọ wọn ni wọ́n jọ wà nínú ilé tọkọ gbàbọ̀dè ṣé ká bẹ lọ́hùn fún wọn náà kó o ṣàgbákò obìnrin ibú ni wọ́n pè tírà kan ní ibtila'ul akhyari bin nisa'il ashrar ọlọ́run máa gbé ìgbádánwò báwọn ẹni ẹ̀sà àwọn èèyàn pàtàkì pẹ̀lú obìnrin ibú ṣé bí ọkùnrin bá ń ṣe tó bá bọ́ sínú àdánwò obìnrin ibú sóbìnrin ò lè bọ́ sọ́wọ́ àdánwò ọkùnrin ibú ni
kí la burú tí ń bẹ ń bi kí obìnrin kó máa lá oko ọkọ rẹ̀ lílálà ńlá wọ́n máa lá oko ni èèyàn máa lá oko tẹ́ bá lórí yín dàrú kí ni bàrí àti ń bẹ ń bi yẹn kí la burú tí ń bẹ ń bi pé èèyàn di ẹ̀yà sákàrí ọkọ rẹ̀ mú ó lá kí la burú tí ń bẹ ń bẹ ṣe bí gbà tọ́kọjọ́ lórí burúkú ni ta ló mọ̀ tẹ́yìn fẹnu ńlá ìyẹn lẹ wá sọ di bàríà bígbà tí ò ṣẹlẹ̀ rí bígbà tí è ṣẹlẹ̀ bígbà pé wọ̀ ni tí è sì ṣe wọ̀ gbogbo nǹkan wọ̀nyí mo rò ó bẹ́ẹ̀ pé ńlá lájà padà dàrú pé ó yẹ kọ́mọ yìí wá sọ bí tí mo ti lọ ṣàṣẹ́wó yẹn ẹni tí mo sì bá ṣe aṣẹ́wó yẹn ó yẹ kí ó wá ṣàlàyé ẹ̀ káyé ó gbọ́ tọ̀ kí n tó lọ ẹ jẹ́ kí n sáré lo àǹfààní yẹn fẹ́yìn tẹ́ ń wò wá nígbà tó lọ ní kí a máa ríra wa wò lójú ọjọ́ ẹ wo ọ̀kan tí mo fẹ́ sọ yìí kó ń bẹ̀ yẹn àfà yìí kìíní tẹ́ ń wò lọ́ọ̀kan yẹn tẹ́ ń wò lọ́ọ̀kan yìí kí ló kọ ẹ tí jẹ́ nìyẹn POP tá a fẹ́ fi ṣe mọ́ṣáláṣí eléyìí tí bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ fún wa ní owó rẹ̀ bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n san owó POP tẹ́ ń wò lọ́ọ̀kan yẹn tó 60 POP ńlá wa nílò láti lò sáàyè yìí sọ́rí o 60 kọ́ 70 POP ńlá ní láti lò sí ààyè yìí 5 wà níbi ilẹ̀kùn tí mo fi hàn yìí ilẹ̀kùn yìí 5 wà nínú ẹ̀ 9 wà ní inú mọ́ṣáláṣí a ní bí 14 5 plus 9 14 pieces ńlá ní nílẹ̀ so àwọn àǹfààsìkò yìí bẹ gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá ẹni tó bá ní owó ẹyọ ọ̀kan 10,500 naira ni wọ́n ń ta ẹyọ ọ̀kan ní àdúgbò wa ń bí ẹni bá ní 10,000 naira tó lè bùn mọ́ṣáláṣí tó lè bùn ọlọ́run ni mo bùn ọlọ́run ni mo yá mo sì fẹ́ kọ́lọ́run ọbọ̀ bá mi dá padà pé ọlọ́run ni mo fún ọlọ́run náà ni kó sì bá mi dá padà so nípa báyìí aládìẹ Ọláyínká Abidin so aládìẹ tó dákọ̀ yẹn sọmọlé aládìẹ ni ẹni ní Ìlọrin so ọjọ́ lórí ò pé kò má jẹ́ kí n drag ẹ so ẹ̀yin èèyàn ẹ bá mi yà sọmọ yẹn orí ẹ̀ ti dàrú báyẹ̀ kó ń yóò kó ló kọjẹ́ ní ọjọ́ lórí ò pé kò má bà àwọn ẹni ẹlẹ́ni ló kọjẹ́ ẹ bá mi drag ẹ bá mi bùn lépè èyí olórí burúkú aládìẹ Ọláyínká Abidin nìyẹn ẹ bá mi bùn ní èpè ọmọkọmọ ní kí ni tiẹ̀ pẹ̀lú tèmi bíbá yìí nìsín ṣé bó ní péjì tiẹ̀ wáyé tó tàn sójú kó máa fi sọ̀rọ̀ orí ẹ̀ dàrú olùsọ lórí burúkú akúsìbérò amúnisìwí amúnisìsọ ọmọ ọ̀ràn kíran tọ gbogbo ẹni tó bá lè bùn wá ní 10,500 naira láti fi ra account number láti fi ra POP àǹfààní tó bá wà nílẹ̀ náà la máa lò 302419 08882 Abdulkadir Habib Ìṣọ̀lá lórúkọ tí yóò gbé wá so nípa báyìí mo ti pin account number sórí mo ti pin account number sórí
fídíò tá à ń ṣe yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ràn wá lọ́wọ́ ní orí ẹ̀ a fẹ́ kó pop yẹn jọ ká tó gbààwẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba 10,500 naira ni wọ́n ń ta báàgì kan pop tẹ́ǹwó lọ́ọ̀kan yẹn ṣé mo ti sọ lẹ́ẹ̀kan pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n fún wa ní owó eléyìí tí ẹ wò nílẹ̀ yẹn bàbá wa Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni wọ́n fún wa so èyí tí ó ṣẹ́kùnlẹ̀ àtún níbi mélòó kan níbi kan náà ní márùn kan a dẹ̀ fẹ́ ṣe pop ibi báyìí ẹ wò a fẹ́ ṣe pop rẹ̀ káwé ó tó dé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba àwẹ̀ ló sì kú bí ọjọ́ mélòó kan yìí so máa padà ṣe special program lórí ẹ̀ nítorí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Ọlọ́run ọba kẹ́ ẹ lè kún wa lọ́wọ́ lórí ẹ̀ ká fi rí i ṣe so account number yẹn ti wà lórí ibẹ̀ yẹn 302419 0882 302419 0882 Polaris Bank Abdulkadir Habib Ìṣọ̀lá ní orúkọ tí yóò gbé wá so ẹ mú díẹ̀ nínú tí ẹ ní kẹ́ fi kún Ọlọ́run lọ́wọ́ lórí iṣẹ́ tí àwa ń ṣe níbí. Ibrahim Shehu yìí ẹ blọọkù ẹ kú láàrin yìí orí ẹ ti dàrú wọn ìgbà fíṣẹ̀ bílẹ̀ láì lọ́dọ̀ tí yín olórí burúkú sì dàgbàfá irun gbọ̀nú lágbọ̀n rẹ̀ funfun yẹn ẹ̀yin ìgbà fíṣẹ̀ bílẹ̀ láì lọ́dọ̀ tí yín fi tún lé Ọlọ́run ọba ṣe aláìlẹ́kọ̀ọ́ kú láàrin wa. so nípa báyìí amúnitòkèlè bọ́mú ẹni wọ́n fi sabilillah ìyẹn máa gbà láti fi kọ́lé Ọlọ́run ni so ibínú ilé Ọlọ́run tí àwa fi tọ̀dọ̀ wa kọ́ ibi ńlá wà nínú èyí alhamdulillah gbogbo ayé lórí ojoojúmọ́ òní ojoojúmọ́ ìlà ń ṣàfihàn rẹ̀ tí àwájú ẹ̀yin tẹ́ gba owó jọ lọ́wọ́ àwọn èèyàn tẹ́ lọ fi ra mọ́tò gbogbo ẹni tó bá fẹ́ ràn wá lọ́wọ́ lórí ẹ̀ máa tó padà sórí ẹ̀ lọ́wọ́ ìgbẹ̀yìn tó yẹ kún wa lọ́wọ́ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba wa kún ẹ̀yin náà ní ọwọ́ lórí àdáwọ́lé yín Ọlọ́run ọba wa kún yín lọ́wọ́ lórí àgbọ́kànlé yín Ọlọ́run ọba wa kún yín lọ́wọ́ ní kú sórí musé lásán àlùbáríkà gbogbo àwọn ènìyàn wájú Ọlọ́run ọba so bí ó ṣe rí nìyẹn 302419 0882 Polaris Bank àmọ́ retí ọwọ́ yín ló gbọ́ Ọlọ́run ọba Mama Kuti àmọ́ retí ọwọ́ yín o ẹ fún wa ní pop Alájà Kuti mo ti dákọ yín o mo ń rí yín o ẹ fún wa ní owó pop mélòó lẹ́ fún wa 10,000 mélòó lẹ́ fún wa méjì ni àbí mẹ́ta mẹ́rin ni àbí márùn-ún mẹ́wàá ni 20 30 ẹ sá fún wa ní nǹkan kan àmọ́ retí ọwọ́ yín Alájà Kuti mo ti dákọ yín o mo mọ ẹ̀yin tí ń bá mọ gbogbo àwọn yòókù àjọ bẹ̀rẹ̀ mọ́sálásí yìí ni a sì jọ bá débi tá a bá dé yìí ni inú ìrànlọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run ṣe fún yín la fi bá mọ́sálásí yìí débi tí a bá dé lónìí Ọlọ́run níjó tán lọ́wọ́ yín ẹ̀yin tí mi ò mórúkọ yín náà ẹ bá wa dá sí Ọlọ́run á bá wa dá sọ̀rọ̀ tí yín náà gbogbo tí ẹ dáwọ́lé Ọlọ́run jẹ́ kó yọrí sí dáadáa àlùbáríkà àwọn ènìyàn wájú Ọlọ́run ọba náà ọ̀rọ̀ tí mò ń bá lọ bọ́mọ yóò sì wá bọ́ sórí afẹ́fẹ́ rèé tí ó bẹ̀rẹ̀ sí ní ba everybody lórúkọ jẹ́ ọjà tèmi ń tà oyin olóyin ìrèké ni mò ń tà oyin ṣúgà ni mò ń tà ó dẹ̀ gbé bẹ́ẹ̀ sórí afẹ́fẹ́ ẹ̀yin ẹ wá ńjọ́ tí Ọlọ́run bá ní kọ́rọ̀ ó dà wá pọ̀ tí n bá wá bí pé kí ni mo ṣe fún ẹ gan wàláì kò lè sọ tí ó dèmi àti ẹ̀pọ̀ déédéé tí mo mọ̀ tó dà wá pọ̀ tí ń bínú sí kò kọjá pé èmi ò mọ̀ wípé ọ̀rọ̀ ẹgbẹ́ sí àmúlẹ̀ lórí ẹ̀mí ẹ̀ tó yẹn mi ò mọ̀ wàláì
mi ò mọ̀ pé ó pàtàkì ẹgbẹ́ sí àtótó yẹn. Ìgbà tí ọ̀rọ̀ wípé àwọn kan gbé jáde wípé ẹgbẹ́ síyà o ẹgbẹ́ gidi ni tó ẹgbẹ́ síyà yìí o ìrònú báyàn kọ́ àwọn ẹgbẹ́ síyà tó ẹni tí ó jẹ́ olórí wọn ní agbègbè wa ń bí wọ́n gbé wá sí síta pé ẹgbẹ́ síyà tẹ́ rí yìí o àwọn ẹgbẹ́ tó dára jùlọ tó ráwọn ni wọ́n ṣe dìfáwò fún Ànábì àwọn náà fẹ́ràn Ànábì jù lọ́nà wo wọ́n ní gbogbo àwọn Abubakiri yẹn lẹ́nu wọn ní o gbogbo àwọn Abubakiri yẹn o ọ̀tá Ànábì ni wọ́n kódà àwọn ni wọ́n assassinate Ànábì àwọn ọ̀gá wọn gbé jáde bẹ́ẹ̀ èmi ò wá mọ̀ pé ara wọn ni mo wá pè ìjọ náà pé ìrẹ́ lágbájá kìí tí ma jábí gbẹ̀yìn sí àjọ náà ìrẹ́ lágbájá sí ọ̀rọ̀ tí ẹni báyìí sọ yìí sí bó ṣe rí lọ́dọ̀ tí ẹ náà nìyẹn ni ó bẹ̀rẹ̀ àlàyé lórí ẹ̀ rárá o kó tó lè máa ṣàlàyé fún mi ní ọkọ́ mi kéwú kó tó lè máa ṣàlàyé ọ̀rọ̀ kankan kọ́kọ́ kọ̀nfàmù ọ̀rọ̀ tí mo béèrè pé ṣé bó ṣe rí nù lọ́dọ̀ tí ẹ náà pé Abubakiri o ọ̀tá Ànábì ni Ànábì kú Abubakiri wá ń sáré bí ó ṣe dupò ṣé bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ tí ẹ náà ni ó sì kọ̀nfàmù ẹ̀ ó ní bó ṣe rí lọ́dọ̀ tòun náà nù pé òun kọ̀nfàmù ẹ̀ bẹ́ẹ̀ pé àwọn Abubakiri yẹn o ọ̀tá Ọlọ́run ni wọ́n lẹ́nu rẹ̀ ní o ó wá tún fẹ́ bẹ̀rẹ̀ àlàyé ó fẹ́ mọ́ sọ̀rọ̀ mí ó tó bá wọn tí mo fẹ́ mọ̀ mo ti mọ̀ lèmi bá kọ́ọ̀tì fóònù tèmi kí kọ́ọ̀tì tí mo kọ́ọ̀tì fóònù yẹn ní wá ń bí nínú pé mo sì lè kọ́ọ̀tì fóònù máwọn lẹ́nu ébé mi mo sì pè ọ́ ìbéèrè tí mo sì béèrè mo ti rí tí mo fẹ́ mú nínú ẹ̀ mo ti mú tọ́ àlàyé tí wọ́n tún fẹ́ ṣe yẹn àlàyé kí ni ṣé o fẹ́ fà mí wọ ẹgbẹ́ síyà ni ó máa ròyìn síyà fún mi pé ẹgbẹ́ gidi ni kódà níjọ́ báyìí àwọn àkọsílẹ̀ yẹn fún èmi kódà bí bàbá rẹ bá jẹ́ àfá àwọn òbí dá kó máa ṣàlàyé ọ̀rọ̀ fún mi ìwà bàbá rẹ̀ pẹ̀lú ìyá rẹ̀ wọ́n ìpàdé ara wọn tí mo ti dàfá bàbá ẹ̀ pẹ̀lú ìyá ẹ̀ tó àlàyé kí ló fẹ́ máa ṣe fún mi àtọ̀ alìmọ̀ àbákàlì jìmá sí ó kọ bàbá rẹ̀ bí á ti bóbi sùn wọ́n ló kọ́ bó ṣe báyà rẹ̀ sùn tó fún lóyún ìyá ẹ̀ àtọ̀ alìmọ̀ àbákàlì jìmá so kí ni explanation tó fẹ́ máa ṣe fún mi ó fẹ́ ròyìn sí àfún mi tó gbọ́dẹ̀ kọ́tì fóònù tèmi ìkọ́tì fóònù yẹn ni mo fi sẹ́ tó fi bọ́ sórí afẹ́fẹ́ tí fi ń sọ gbogbo tẹ́ ẹ̀gbọ́n tí ń sọ yẹn ìwọ̀n ń ròpù mi pọ̀ mọ́ oríṣiríṣi ilé kéwú ń ròpù mi pọ̀ mọ́ wọn ẹ̀yin ilé kéwú yìí ìjà yín ní ń gbé o ọ̀rọ̀ yín ní Zaki pè mí fún o ọ̀rọ̀ yín ní Kùkùtí Olóyin pè mí fún o ń bú yín ni o ó ń ròpù mi pọ̀ mọ́ wọn ń gbó sí mọ̀kúrí tí wọ́n ní ò pé ń já àkúfàásìkún bìnábà ń fátàbáyànú irú ọ̀rọ̀ wo ni màá wá ṣẹ̀ṣẹ̀ máa pẹ̀lú eléyìn tí màá máa sọ fún oníkọ̀kọ̀ pé kí gbogbo èèyàn ó mọ̀gbọ́ ládùrùn tí mo ti fẹnu sọ láyé so ọ̀rẹ́ wo ni ó wá dèmi àti irú rẹ̀ pọ̀ tí màá fi wá sọ ọ̀rọ̀ mọ́jẹ́kí tí ó gbọ́ sírú rẹ̀ lọ́wọ́ ó wá kọ sórí afẹ́fẹ́ àṣírí Zaki tú òun fẹ́ tó àṣírí Zaki in tó sọ fún òun ní kíni ládùrùn tí mo ti fẹnu yìí sọ láyé ládùrù ọ̀rọ̀ tí mo fẹnu yìí yanjú láyé ọmọdé wá níwọ ta sì ní ẹ́ bá ń wọ̀gbẹ́ lọ bó tí ń ṣe ò dá mo dẹ̀ fẹ́ kọ̀rẹ́tì ẹ̀ mo wá rí kó ti jìndò nínú ẹ̀ mo dẹ̀ fi sílẹ̀
ó tán gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ bá ń wo òun náà kí ni òfin mi wé tán gbogbo tó wá dà wá pọ̀ òjò tí mo wí náà lọ wàláì mo pè é ó ní mo sì pè òun náà ni ó tán tí bá wá ń búrú wa ṣé ti wà ò mọ́ níwọ̀n ṣé àwa tó alájà Kaola sáà tó alájà Kaola tó náà Ọlárìnwájú Adam Al-Ilori èyí tí ó dára jùlọ ìníkẹ́ fi péjì mílẹ̀ Ọlárìnwájú Adam Al-Ilori èyí tí ó dára jùlọ ẹkùn bí péjì mi ẹ lọ sí péjì àwọn tẹ́ bá jọjọ́ rẹ̀ kẹ́ lọ máa ṣe tẹ́ bá fẹ́ níbẹ̀ tó ẹ má jẹ́ kí n sọ fáwọn èèyàn pé kí wọ́n dráàgì yín tán bá dráàgì yín ẹ̀ ní láìkẹ́ ó kọ́ tẹ́ ẹ sì fi sí ní orúkọ yín yẹn ó kọ́ tó tóbi ní Ọlárìnwájú Adam Al-Ilori so orí péjì mi lẹ wá ẹ ṣọ́ra yín I don't know you mi ò dẹ̀rọ̀ pé nìkan kan ṣe prógámù nínú gbogbo yín rí kẹ́ wá rí mi bẹ́ẹ̀ no mi wá bẹ́ẹ̀ kódà yìí tí ń bá wò mí ò ní kọ́mẹ́ntì so bẹ́ẹ̀ yìí ṣe máa láyà láti wọnú péjì oní péjì wá kọ́mẹ́ntì yẹn ó máa ń yà mí lẹ́nu so ẹ fi péjì mi lẹ̀ ẹ fi péjì mi lẹ̀ so that is the best thing for you tó nípa báyìí bí ọmọ yẹn bó ṣe bẹ̀rẹ̀ jákujàku nìyẹn tó nípa báyìí tẹ́ bá gbọ́ pé ó wà lẹ́wọ̀n pé wọ́n rán lọ sẹ́wọ̀n ó wà lẹ́wọ̀n kò dẹ́wọ̀n lọ́fẹ̀ẹ́ ó ṣẹ̀ ó parọ́ mọ́ Alhaja Kaola parọ́ mọ́ wọn ó pè wọ́n láṣẹ́wó pè wọ́n ló ń ṣìnà tọ́ bí yàn bá sì wá sọ tó tóyún sírú Alhaja yẹn a ó yẹ kó wá sọ bí wọ́n ti lọ ṣaṣẹ́wó yẹn lóòótọ́ àdúgbò tí wọ́n ti ṣe àtẹni tí wọ́n bá ṣe ó yẹ kó wá ṣàlàyé ẹ̀ káyé ó gbọ́ ìyẹn ni ó fẹ́ everybody lọ́kàn balẹ̀ pé ọmọ yìí ò parọ́ tí ò bá ti wá ní ẹ̀rí kankan tó jẹ́jẹ́ mi ìṣó ẹ̀rí tó wá sọ tó pọ̀ tó yẹn á bá bẹ̀bẹ̀ ń gbẹ̀yìn ni ó yẹ kó sáfù punishment àwọn ìparọ́ mọ̀yàn kí la fẹ́ parọ́ mọ̀yàn fún á sọ̀rọ̀ dé ọ̀rọ̀ táa sọ lè ẹ́vì ní parọ́ mọ́yàn ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ táa bá sọ lè ẹ́vì mi ò ní mẹ́ṣàn orúkọ èèyàn orúkọ ẹni tí ń bá dá orúkọ ọ̀rẹ́ mi ni ó jẹ́ ọ̀rẹ́ mi tí mo gbà lérò ni pé orúkọ olólùfẹ́ mi ẹni tí ó gba tèmi tí mo gba tiẹ̀ so báwo ni màá ṣe máa dárúkọ ẹni tí ò gba tèmi tí mi ò gba tiẹ̀ sórí afẹ́fẹ́ ó yẹ kó wà lórí ẹ̀mí mi pé ẹnìyẹn máa rọ́pù mi náà òwú jẹ́ lọ́rọ̀ ká máa ṣọ́ra ká má bàa sọ èyí tí ó pa wá kò mọ̀ tún mọ ọ̀rọ̀ ni kò mọ̀ pé ọ̀rọ̀ máa yí padà di ọ̀ràn mọ́yàn lọ́wọ́ so ti dọ̀ràn mọ́ lọ́wọ́ nìyẹn ọlọ́run ó yọ wa insha Allah nígbà tó bá tó ọ̀la àwa ó bá alájà sọ̀rọ̀ á bẹ̀ wọ́n torí bí wọ́n bá gba béèlì ẹ̀ náà kódà kan gba béèlì ẹ̀ lánàá wọ́n bá gba béèlì ẹ̀ náà kò ní ó mọ̀ lọ kọ́ọ̀tù ó pè wọ́n láṣẹ́wó ni wọ́n fẹ́ kó wá púùfù ẹ̀ fáwọn ni pé níbo mo ti lọ ṣaṣẹ́wó yẹn ta ló sì bá mi ṣe ta la jọ ṣe gbórúkọ ẹni yẹn jáde
so defamation of character ìbanilórúkọ jẹ́ ẹ̀tún wá gbé fọ́tò tí ó dá sára ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òkí la fẹ́ gbà ń bẹ gbogbo ẹ̀yin tẹ́ ń rán àwọn ọmọ ọlọ́mọ níṣẹ́ burúkú yìí ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bímọ tiyín ẹ bẹ̀rù Ọlọ́run káì ẹ bẹ̀rù àtibọ̀tán bẹ́ẹ̀ ti ṣe pẹ̀lú ọmọ dáadáa yìí rèé ọmọ àlùbáríkà yìí kọ́lọ̀mbá mi mójútó Yahaya Gambari bí a ti ṣe pẹ̀lú ẹ̀ tí wọ́n ń dààmú ọpọlọ ọmọ yẹn ọmọ kékeré bẹ́ẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní dààmú ọpọlọ ọmọ yẹn dààmú ọpọlọ ẹ̀ at last use and dump ní wọ́n padà jùlẹ̀ ní gbogbo àwọn tán jẹ́ àgbà kó lọ́wọ́ àfáàsà yìí díjọ́ náà ní ìsìn níbo gbogbo yín wà lónìí ìyí ọ̀dọ̀ tí yín kò rí bí dé mọ́ ọ̀dọ̀ àfáàsà yìí kò rí bí débẹ̀ mọ́ ẹwà jùlẹ̀ oríyànà àbà olórí burúkú ọlárìnwájú ádámù yìí àlè lórí ẹjẹ́ blọ́pẹ̀ olórí burúkú yẹn sọmọlúàbí mo pọ́n ẹ létó sọmọlúàbí gbogbo ẹni tẹ́ bá gbọ́ tí mo ń sọ̀rọ̀ yẹn olórí burúkú ni ọlárìnwájú yẹn lórí burúkú ni ọláàrin ò sì ní rí wájú mọ́ yóò máa padà sẹ́yìn ní àlùbáríkà gbogbo àwọn ẹni rí wájú Ọlọ́run láàrínwájú ádámù àlè lórí kọ́ so nípa báyìí mo ti blọ́ọ̀kù ẹ lórí burúkú ẹ kókó inú ayé mi tọ́ kẹwàá ọ̀rọ̀ fún wọn àti àfáàsà ìdí ilẹ̀ kan ọ̀rọ̀ máa bá láì fún wọn lọ bí ẹ ti ọ̀rọ̀ ń bá lọ ẹgbà tán ní ìṣẹ́ lòlòkulò bẹ́ẹ̀ ṣe lò ẹjù lẹ́pọ̀ ìtí ń dáyé rẹ̀ yí nìṣẹ́ odidi àfáà kan àfáà tó nímọ̀ tó ṣe wàhálà fún mímọ̀ tọ́lọ́n sì fún ìlò náà jáde ń jò ní ìníṣẹ́ gbogbo àwọn tí wọ́n ń lo àfáà nílòkulò káàkiri lọ́dún náà lọ́hùn tí wọ́n fi ń ṣiṣẹ́ kíṣẹ́ ó yá jáde lọ bú lágbájá jáde lọ bú tàmẹ̀dò máa ṣe máa dìfẹ́ǹdì irọ́ dìfẹ́ǹdì eléyìí gbogbo wọ́n sì ń jáde tọmọtọmọ àtàrúgbó obìnrin funfun lábẹ́ gbogbo wọ́n sì ń jáde tọmọtọmọ wọ́n sì wá ń takò àfáà ní gbangba ta ní ò lè níṣòro èèyàn nílò owó tí ò ju 300,000 naira lọ ẹ̀ sì rí provide fún ẹ̀tún wá jáde sí gbangba ẹjíṣẹ́ ẹranṣẹ́ ni sí kẹ́ máa kówó fún ni òun ló yẹ kó máa kówó wà lẹ́ni tẹ́ ń bẹ́ǹsẹ́ tẹ́yìn sí ń kọ́lé multimillion ẹ̀yìn kọ́lé multimillion òun sì ń gbé tiẹ̀ tó ní ìsìn gbé tà lójú ẹ̀mí yín nítorí owó tí ò tó nǹkan gbogbo ẹ̀yin tẹ́ wá ń rán àwọn ọmọ yìí níṣẹ́ burúkú ẹ bẹ̀rù Ọlọ́run àwa ẹnìkan kan ò gbéṣẹ́ kankan fáwa if anything happen a free èyí bàbá olówó Ọ̀fà yìí ó yáwó kọjẹ́ ni ó yẹ ó kọjá ẹni ẹdín blọ́ọ̀kù ẹ̀ bàbá olówó Ọ̀fà kọ́ ó dọ́gbọ́n sí ó fi ókọ bàbá ń bàbá sí péjì ẹ̀ mọ̀ á rò pé bàbá òun ni òpùrọ́ wọ́n ti blọ́ọ̀kù ẹ̀ orí ẹ̀ dàrú ó nípa báyìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá bọ́rọ̀ ókẹ́ tí jẹ́ àbígbẹ̀yìn ṣíà bọ́rọ̀ rẹ̀ sí rínú Abdulgafari Yarima
bọ́rọ̀ àbígbẹ̀yìn sí àṣírí nìyẹn bọ́rọ̀ rẹ̀ ṣírí nìyẹn ní ìgbẹ̀yìn ọ̀rọ̀ mi ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òbí fún ẹ tètè pé ọmọ yín kẹ́ ẹ bá ń wọ̀ ọ́ tó bá ti bọ́ nínú eléyìí kó má san sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ mọ́ ó lẹ́bùn lára ẹ̀bùn tó ní lára yẹn ni kó máa lò ó ń kọ́ àwọn ọmọ ní kí ó lọ online ó tún láwọn oríṣiríṣi nǹkan míì náà tó lẹ́bùn lé lórí ó láwọn nǹkan tó lè máa treat lọ́rọ̀ níwọ̀n bágbára ẹ̀ bá ṣe mọ́ kó máa ṣe yẹn dípò kó kàn máa kọjú sáwọn ẹni ẹlẹ́ni kó máa bà wọ́n lọ́jà jẹ́. ó lu àwọn Save Your Soul ní jìbìtì fáá nígbàtẹ́mi tí wọ́n náà fẹ́ pin ni wọ́n sá fún. ojoojúmọ́ nìyá bàbá rẹ̀ máa kú bí kí yàyà rẹ̀ ó níṣòro bí kí ẹ̀gbọ́n bàbá rẹ̀ ó kó kànga bí kí àbúrò bàbá rẹ̀ fẹ́ gbalé kó máa pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan pé ẹ dákun afẹ́ gbalé ni all the time. yẹ̀rí màá mo gbogbo fídíò rẹ̀ mo rí tọ̀ ìyẹn ni ń ṣe pẹ̀lú àwọn Save Your Soul tí gbogbo wọn fi kọ̀yìn sí àbá dédé tẹ́ ti gbà náà tí ẹ bá lò dáadáa kò yẹ kó tán yóò ṣe àjòjòjúmọ́ ẹ̀yin ò ẹ̀ nílé kí ó tẹ̀ ń kọ́ ẹ̀ ní mọ́tásí tẹ̀ ń kọ́ àfi kí ìyá bàbá yóò kó kànga kẹfẹ́ yọ so ojoojúmọ́ làwọn ẹbí rẹ̀ máa ń ṣe sọ́jírì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ran Mákà ó lọ umura ó sì ń fẹnu sọ̀rọ̀ ọ̀rọ̀ umura gbígbà tí ò jẹ́ nǹkankan pé umura kí ni wọ́n rán wọn umura tó gbé ta bá wọnú ẹbí wọn bóyá láàárẹ̀ lómi tó tún lọ rú ẹ̀ má yàtọ̀ sóhun. ìwọ̀n fi umura ìfi ń kọ̀mpíà mọ́tò àlòkù ìfi ń yí ẹni tó rán ní umura pé ànádànù owó ló ná pé kí ni ìwúlò umura tó rán umura tí ò san kankan níjọ́tà tí ń sayé bò wá tẹ́ dòní ìdí umura rí táà sì jù òun lọ táà sì jù lọ kọ́ ọmọ ló jẹ́ sí wa pẹ̀lú ọjọ́ orí rẹ̀ yẹ tọ́ umura ó wá fi ń kọ̀mpíà mọ́tò àlòkù kí wọ́n fún ọ pé ẹni tó fún ọ mọ́tò àlòkù yẹn ló ṣe dáadáa ẹni tó rán ọ ní umura tó ti lè béèrè gbogbo orí ayé àtòrí àlùkìyàmà tọ́lọ́run sì ní mo gbọ́ mo gbà tí ó sì máa ṣe fún ọ ẹni òní òsì kankan tiẹ̀ ẹni náà gbé yẹ̀wò tí ìbá ṣe pé ẹni tí ẹ̀jà ìmórí ń bẹ lára ẹ̀ kọ́lọ̀ má jẹ́ kí adáwógbó látàsínà il-ma'ruf fi ghairi mawdi'ihi bí yóò bá ṣe dáadáa kó wo ààyè tí wọ́n ṣe dáadáa sí kó tó ṣe àgbàdo tá a fẹ́ kó yọ ilẹ̀ ọlọ́ràá lèèyàn gbìn sí kì í ṣe lè kó ìtàn pè ní dáadáa bí yẹn bá fẹ́ ṣe ẹni tí tó bá tọ́ sí dáadáa yẹn là á ṣe é fún ẹ wo bọ́mọ yẹn ṣe bó ṣe jáde bí tó sì da owó olówó sígbó millions of naira yẹn fi lọ múra bí 5 million 6 million 4 million èyí tó bá lẹ́sìn nìyẹn ẹnìkan ṣoṣo sì da owó yẹn lẹ̀ ó sì mú ẹ lọ múra ó wá ní múra kí ni wọ́n rán sí wọ́n ló fẹ́ lọ múra gan ni la ilaha illallah muhammadu rasulullah múra tó kálukú fi ń ṣàdúrà lọ́dàkùnrin wa jáwa náà lọ múra já lọ àràfá wọ́n rán wọ́n lọ ó sì lọ ya subhanallah ẹ dákun bí yóò bá tún rá láàánú níbo ni ó ṣé bí yẹn ti rá láàánú rèé bàbá ní òsì sóore ẹni tí wọ́n máa sóore fún náà dà
ṣé bí sóore bá pàdé irú àwọn eléyìí sóore ó wù sí sá wọ́n fún yín lówó iṣẹ́ pé gbà ẹ lọ fi bẹ̀rẹ̀ iṣẹ́ wàláhì wọ́n fún lówó iṣẹ́ ọ̀kan tí mo gbọ́ mẹ́ 250,000 ni wọ́n fún kó tó wá kà àwọn èyí tí wọ́n fún 100,000 ẹni tó fún ní 200,000 ẹni tó fún 500,000 nítorí pé ó fẹ́ gbalé ó fẹ́ ṣe kinní kan àbà gbogbo àwọn owó ìwá ní ẹ̀ẹ̀kọ́ mọ́sálásí ẹ̀ẹ̀kọ́ lé kéwú ẹ̀ẹ̀kọ́ nǹkankan wọ́n kàn fún yín náà ní níbo ẹ dà á sí tí ò fi wá yọ nǹkankan tó fi wá jápá ló kú ọkọ̀ ló jẹ́ ẹ gbàgbé pé ẹ jẹ níbìkan rí àwa táà jẹ nǹkankan tó yín táà jẹ́ nǹkankan tó yín dédé ń taari a sì ń dúpẹ́ fọ́lọ́run lórí ẹ̀ lójoojúmọ́ kí Ọlọ́run ṣe sáàmójì ó bàjẹ́ gbogbo àǹfààní tẹ́yìn rí yẹn Yàyà Gàmbàrí ló ní ṣe báwọn akóṣìgbérò tẹ́yìn ń bá rìn lónìí ni wọ́n tan Yàyà Gàmbàrí kò níbi orí ẹ̀ ẹ̀yin wá ń jẹ àǹfààní yẹn tó yẹ kọ́ ma ìyẹn ó jẹ tó náà fi àìfarabalẹ̀ tó fi lọ kó sọ́wọ́ lọ́wọ́ ẹ̀yin wá ń jẹ umra tó yẹ kóhun ó lọ kó tún mú màmá ẹ̀ lọ ẹ̀yin lọ ohun àbígbẹ̀yìn sí àní mo bá wí o ìbá kejì rẹ̀ wí o ó wá dé ó wá ń sọ lẹ́nu rẹ̀ wípé umra kí ni wọ́n rán ọ ọlọ́wọ́n màjá sórí sí ẹ̀yẹ màmá Kútì alájà Kútì ẹ̀ mà ní sórí sí alájì Lukman ọlọ́run tó yìn l'Amẹ́ríkà gbogbo yín ẹ̀ ní sórí sí o gbogbo yín tẹ́ fọ́mọ náà lówó alájì Ọláwálé Jáàjì gbogbo yín tẹ́ fọ́mọ náà lówó ọlọ́run ní jẹ́ sórí sí o ẹ ti ṣe yọ ọ̀kan ẹ ti ṣe bẹ́ẹ̀bá tó ṣe mí ẹ̀wọlẹ̀ ní okú èyàn ṣe pàdé ewu eléyìn tó orí máa wú yàn sí wọ́n múra wọ́n kówó owó ọjà wàláhì wọ́n fún lówó ọjà tó fi dáyàwó rẹ̀ business tó fi dáyàwó rẹ̀ lókòwò kó tó wá kà àwọn oríṣiríṣi owó míì náà tí ó kàn wọlé mo rò pé ìkàn gbogbo yẹn ń ná tí ẹ̀ ó sọ àwọn ẹni ẹlẹ́ni di kátákátá kò mọ̀ kó tútù mú lú èbó gbogbo London Amẹ́ríkà táwọn èèyàn wà yẹn o tútù mú bẹ́ẹ̀ ẹlòmí ó fọ abọ́ àfọ̀fàyá ní gbogbo ọwọ́ rẹ̀ ní ó jí mi nítorí kó fẹ́ rí owó táàkì ìlú èbó tún wọ́n bẹ́ẹ̀ lo omi táàkì ní bẹ́ẹ̀ lo náà táàkì ní ẹ̀ lo epo táàkì ní bẹ́ẹ̀ rìn lórí ilẹ̀ táàkì ní ẹgbẹ́ mọ́tò kí ẹ̀ẹ́dẹ̀ páàkì mọ́tò táàkì ní gbogbo ẹ̀ wọ́n fẹ́ máa gba táàkì béèyàn bá fẹ́ tọ̀ tí ìbá ìpé tọ̀ ń wá látọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ̀ bá yẹ fi ìtọ̀ èèyàn sọ́wọ́ òyìnbó wọ́n gba táàkì lórí ẹ̀ níbi tí àwọn tí wọ́n ń bẹ nílùú òyìnbó yẹn táwọn náà ń gbìyànjú ara wọn dé síbẹ̀síbẹ̀ bó tútù ṣe mú tóun owó olé ibẹ̀ tún wọ́n oṣooṣù wọ́n sì ń san owó olé tẹ́lòmí ń sùn ní London l'Amẹ́ríkà tẹ́ ń wò yẹn ní oṣù kan tá a bá ṣẹ́ sówó Nàìjíríà 2 million 5 million 4 million 6 million ìní ń jẹ́ tí a bá ṣẹ́ dọ́là rẹ̀ sí Nàìjíríà kí wọ́n sì máa san lóṣooṣù bẹ́ẹ̀ wọ́n máa ṣiṣẹ́ bí akúra wọn ní lójú oorun ẹlòmí ò ṣiṣẹ́ láàárọ̀ dọ̀sán ó tún ní sẹ́kẹ̀ tí ó lọ sí lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ wọ alẹ́ ẹlòmí ọ̀nà mẹ́ta ní ti ń ṣiṣẹ́ ní àwọn sí àṣíkára ṣẹ́
afọ̀gbé arúgbó fọ̀gbé àgbàlagbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ 5 million gbogbo nǹkan wọ̀nyí iná wọ́n sanwó ẹ̀ ọ̀ràn àyàn kó tó wá ṣẹ́kù nǹkankan fáwọn náà tí wọ́n ó fi jẹ tí wọ́n ó fi mu wọ́n ó nana ma nílé ìwé kó tó wá kọ́kẹ́ ẹjá wa náà kọ́lé nínú ẹ̀ náà ni wọ́n tún ti mú ṣe sàárà wọ́n náà fẹ́ ṣiṣẹ́ ọlọ́run kan bì kan yẹ gbà ọlọ́run bá mi náà fàlìbákà sí tọ̀dọ̀ mi ilẹ̀ yìí wá ń gbà lọ́fẹ̀ẹ́ lẹ́kùn wọn ò sí nǹkankan Mama Kuti wọ́n ní my rent in a month is 1,500 naira sorry $500 or equivalent to 3 million naira a month ẹ̀yin ẹ̀yẹ ká kọ́mẹ̀ntì yẹn 3 million naira ní oṣù kan oṣù méjì 6 million oṣù mẹ́ta 9 million oṣù mẹ́rin 5 million oṣù márùn 15 million ok pounds làwọn tó ń ná 15 million naira fóṣù márùn owó táwọ̀ orí ń bí tàá sí gbogbo nǹkan láàṣẹ tán gbogbo nǹkan pátápátá láàṣẹ tán pẹ̀lú 15 million lẹ́nìkan fi ń sun oorun ọjọ́ márùn ún fi ń sun oṣù márùn níbẹ̀ yẹn wọ́n á tún wá mú nínú ẹ̀ wọ́n á fi ṣe sàárà ẹ̀tún dá wọn lẹ́bi fún òsìn kankan ọkọ̀ ọ̀rọ̀ págbọ̀n afẹ́fẹ́ ní gbé lọ gbogbo àwọn ìwà tọ́mọ yìí ń wù rèé tó fi nílò káwọn òbí rẹ̀ ó pè é níbo ló bọ́rọ̀ ayé rẹ̀ dé gan tí ò bá ti ní nǹkan míì tó fẹ́ sọ lórí afẹ́fẹ́ kókò lórí afẹ́fẹ́ kí wọ́n gba nímọ̀ràn bẹ́ẹ̀ tó bá ní nǹkan míì tó jẹ́ gidi tó fẹ́ sọ lórí afẹ́fẹ́ bísímìlà kó sayé láǹfààní pẹ̀lú nǹkan míì ẹnìkan tó kọ tiẹ̀ Ọláwálé Bàátúndé Lútífì wọ́n ní 1 month is $2,600 for me fún àwọn $2,600 òun náà ní sí equivalent to be 3 million náà nìyẹn according to tí dọ́là ń wí nìsí owó yẹn náà ó ti súnmọ́ 3 million Ọláwálé Babátúndé Lútífì kọ́lọ̀ má jẹ́ kí gbogbo yín ó gbé sájò kó má jẹ́ kọ́rọ̀ yín ó dàrú sájò kó má dàyé irú kó má dọ̀nà yín rú kó jẹ́ débá wa láyọ̀ àtàlàáfíà kẹ́ẹ̀rọwọ́ yín fi gbẹ̀tọ́ yín kẹ́ẹ̀ríṣẹ́ rere tẹ́ẹ̀rọwọ́ gidi ń bẹ tí ó mú yín wá sinmi lépẹ́tọ̀ alhamdulillah ibi mo bọ́rọ̀ tèmi náà dé ẹ jẹ́ lọ sinmi sílùú bàbá mi ọlọ́run bá mi sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ lágbára ọlọ́run ọba 4 million no, approximately 4 million naira owó Nàìjíríà lẹ́nìkan ṣoṣo fi ń gba ilé níbi tẹ́ tí ń sẹ́ndì owó sí yín tẹ́ ní wọ́n sí nǹkankan Alhaji Dáre Ẹdùn ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ gbogbo yín ó dàrú gbogbo yín tí ẹ wà ní àjò tí ẹ gbọ́ pé a fẹ́ sí nǹkankan Nàìjíríà ẹ̀yọ́yá ó ti dáná nù ẹ sì bẹ̀rẹ̀ sí ní dáwó bí ìgbà tẹ́ ẹ̀ ṣiṣẹ́ mo léèyàn mi kan abọ́ ní ń fọ̀ ní restaurant abọ́ ní ń fọ̀ ní restaurant ń gba owó ṣùgbọ́n gbà tó fi ọwọ́ hàn mí kí àwọn èèyàn ma wá nárú owó yẹn kẹ́ni wọ́n ná fún wá ní kí ni wọ́n ná kí ni wọ́n ṣe kọ́nà mọ́jọ kí ti yín ó gbé lágbára Ọlọ́run Ìyá wa Kútì tí yín ò ní gbé Ọláwálé Babátúndé Lútífì tí yín ò ní gbé alùbáríkà àwọn ẹni rí wájú Ọlọ́run ọba alálùbáríkà aṣẹ́ tí lani
tó yẹ pé bẹ́yẹn bá ti ṣe báyìí yóò là tán yányán tìran tí ń mú ní wò pé tọ́ ẹ jẹ́ kémi náà wá lọ sinmi sí orílẹ̀-èdè mi báyìí kí n sinmi sí orílẹ̀-èdè mi kémi àtàwọn ẹbí mi ó jọ máa gbé ọlọ́run bá mi lànà bẹ́ẹ̀ kàn yín yóò lànà bẹ́ẹ̀ kàn wá náà lágbára láńlá tọ́lọ́run ọba àtijọ́ àti mò ní dímọ̀ yín gbogbo bí tí ẹ ti ń rázìkí fi lu ayé yín ọlọ́run ní dínà máa yín àlùbáríkà àwọn ẹni rí wájú ọlọ́run ọba ní tẹ́ ní tí àbùkù ní kàn yín ìyàwó ní jẹ yín kò ní jẹ àwọn ọmọ yín ìyàwó ní jẹ yín kò ní jẹ bí yín kò ní jẹ ní ẹni fẹ́ kò ní jẹ ní tí ń fẹ́ yín àlùbáríkà gbogbo àwọn ẹni rí wájú ọlọ́run ọba bọ́rọ̀ ọmọ náà ṣe rí nìyẹn láì yọ ọ́ abalaja sọ̀rọ̀ kí wọ́n dákun lórí ọ̀rọ̀ rẹ̀ kí wọ́n yáfi rẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba bá ti tún jáde kó tún tẹ̀lé àwọn kàkàkín lọ kí wọ́n máa rán pẹ̀lú àlòkù ọkọ̀ ká tún máa rán pẹ̀lú àlòkù ọkọ̀ òun ayé ẹ̀nìyẹn yẹn ò kan àwa òbí tí àárí bá mọ nìyẹn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba ọ̀rọ̀ pop ni mo sọ nígbà tá a dé àárín program pop náà lẹ́ ń wò lọ́ọ̀kan yẹn Imam Ògbómọ̀ṣọ́ ni wọ́n fún wa lówó pop eléyẹn ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tún fẹ́ bá kún wa lọ́wọ́ lórí ẹ̀ 10,000 ní tá a fẹ́ fi ṣe lélẹ̀ ní tá a fẹ́ fi pop yẹn ṣe òun lẹ̀ ń wò yìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba fẹ́ kún wa lọ́wọ́ lórí ẹ̀ Mama Kuti mo ti bá yín sọ̀rọ̀ tipẹ́ o bí bẹ́ẹ̀ yọ ọ̀kan lẹ́fún wa ní bí méjì lẹ́fún wa ní ẹ fún wa ní pop o a nílò pop o tá a fẹ́ fi ṣe mọ́ṣáláṣí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba tó 10,500 naira ni gbogbo ẹni tó bá fẹ́ kún wa lọ́wọ́ báyìí 3024190882 inú mọ́ṣáláṣí la wà ẹni tó bá fẹ́ kún wa lọ́wọ́ láti ra pop náà ìjọ torí ọlọ́run àfi àánú ọlọ́run àfi bẹ̀yìn àti àforíjìn ọlọ́run bọ́lọ̀ wọn bá ṣe tó ti nǹkan kan tó bá fi bẹ̀yìn iṣẹ́ ló dùn ún dá sí owó dùn ún dáná kálukú wa náà tá à ń ṣiṣẹ́ àwa gangan mọ̀ pé owó dùn ún dáná iṣẹ́ ló dùn ún dá sí gbogbo ìtawà náà ń rí ọlọ́run rí bá a ṣe ń pín lórí àwọn ọmọ ọlọ́mọ kì í ṣe pé à ń pín yín nìkan pé kẹ́yìn nìkan ó ṣe àwa náà ń ṣe ni pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba so a fẹ́ jẹ́ kí mọ́ṣáláṣí tá a ti ń kírun yìí a fẹ́ kó ní pop àti wá ń dá a jọ ọ̀kan ń bẹ nínú yàrá tí ẹ̀ ń wọlẹ̀kùn rẹ̀ lọ́ọ̀kan yẹn so ọ̀kan ń bẹ ní àwọn kan lélẹ́yìí so ẹ kún wa lọ́wọ́ lórí ẹ̀ Haji Suleiman Dari ẹ̀dùn ẹ̀ ṣe so ẹ kún wa lọ́wọ́ lórí ẹ̀ kárí pop náà ṣe pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba mo sì nígbàgbọ́ pé gbogbo ẹni tí ọlọ́run bá rán sí wa tó kún wa lọ́wọ́ kò ní ṣe lásán ọlọ́run ó di fún padà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bẹ́ẹ̀ bá mú ẹyọ kan ẹgbẹ̀rún ọlọ́run fi dá padà fún yín ọgọ́rùn ọlọ́run fi dá padà fún yín ọgọ́rùn ẹgbẹ̀rún ọlọ́run fi dá padà fún yín àlùbáríkà àwọn ẹni rí wájú ọlọ́run bẹ́ẹ̀ bá mú méjì lágbára ọlọ́run bẹ́ẹ̀ náà ni ó sì máa dé ọlá gbogbo àwọn ẹni rí wájú ọlọ́run ọba ọlá àwọn àfa ìyá àwọn àfa àpọ́nlé àwọn àfa wájú ọlọ́run ọba 3024190882 tá a bá wá rí nínú ẹ̀yin tẹ́ ń wò wá ẹni tó ti kún wa lọ́wọ́ ọ̀ràn ẹ̀kọ́ ni kó jẹ́ 10,000 2,000 yẹn náà wúlò 3,000 wúlò 4,000 wúlò 5,000 wúlò 7,000 wúlò kódà 1,000 yìnyẹn ó wúlò láti fi kún ọlọ́run lọ́wọ́ bẹ́yàn márùn bá sẹ́ni 2,000 10,000 ti pé ó ti ra pop ẹyọ kan báyẹn bẹ́yàn márùn bá sẹ́ni 5,000 tó ó ti ra báàgì méjì báyẹn kò sí nǹkan kan tó kéré ni mo fẹ́ júwe ń bẹ̀ nǹkan kan ò kéré so wọ́n ní ká ṣàdúrà fún bẹ́ẹ̀ ni nǹkan kan ò kéré mo rántí aláàjì wa Professor Badmus mo rí post wọn lánàá pé wọ́n padà sọ́dọ̀ ọlọ́run ọba ọ̀kan náà àwọn great scholar wa nílọrin ni wọ́n ní Nàìjíríà ọlọ́run dákun kó bá wa kẹ́ wọn kó bá wa gẹ̀ wọ́n kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí wájú tí wọ́n kọjú sí kójú ó máa dára fún wọn ẹ̀yìn tí wọ́n fi ilẹ̀ kó má jẹ́ ó bàjẹ́ àlùbáríkà àwọn ẹni rí wájú ọlọ́run ọba àwọn àti bàbá wa imam tí wọ́n ṣẹ̀ṣẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn bá wa gẹ̀ wọ́n tẹ́ gbogbo wọn sáfẹ́fẹ́ rí ọlá àwọn ẹni rí wájú ọlọ́run bisimilayi kul huwallah bisimilayi rahman rahim kul huwallahu ahad allahu samad
lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad látòrí professor tó fi dórí àwọn tó bí àwa náà ọlọ́run kẹ́ gbogbo wọn màmá tó bí mi lọ́dọ̀ ọlọ́run sábà mi kẹ́ bá mi tẹ́ sáré fẹ́ rí gbogbo ẹ̀yin tẹ́ wá ń wò wá àwọn tó bí ẹ̀yin náà tó bá yẹ kí wọ́n bẹ wájú ọlọ́run sá kẹ́ wọn gẹ̀ wọ́n tẹ́ gbogbo wọn sáfẹ́ fẹ́ rí àwa náà tá a ti lọ ọlọ́run dákun má jẹ́ agbáyé ìnira o àbí ọlọ́run pẹ̀lú àwọn ọlọ́run ọba ọlá àwọn ẹni rí wájú ọlọ́run ọba la hawla wala quwwata illa billah bismillah qul huwallah bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad tó tí ó fi dìgbà míì tá a tún máa pàdé ara wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.